Ọlọ́run wá ń ṣe ohun àrà ohun rere nínú ayé mi ní ọ̀tun ìyẹn já ọ̀pọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo lè wà níbí ní àṣálẹ́ yìí. Ìdí ni wípé ní inú ọ̀sẹ̀ yìí tí mo mọ̀ pé Friday ni ó máa bọ́ sí, èmi àtàwọn pásítọ̀ mi kan wọ́n sọ̀rọ̀ mo ní à tó bá tiẹ̀ so mi máa já, mo máa lọ sí hallelujah, mo máa lọ sí happy birthday Jesus. Àti Sátánì náà ti ń gbọ́ pé òun àdẹ́wà gbogbo ọ̀nà tó wọn á fi so ẹ́. Ṣùgbọ́n mo yan Ọlọ́run orí òkè yìí lógo, Ọlọ́run tí ò gba Sátánì láàyè. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Mọ́kọ́lá ní ìjẹta, ó ti di ìjẹta báyìí, tírélà yẹn bírèkì ẹ̀ ló já. Títí ní báyìí ló kù, àwọn ọmọ mi gbogbo wọn ló wà lórí ọ̀kadà. Gbogbo wọn pátápátá, ìgbà tí ọmọ mi yẹn dé mi ti wà lọ́fíìsì, bó ṣe dé ó kàn gbọ́n báyìí, kí ló ṣe ẹ̀? Ó sàn gbọ́n ni, kí ló mú ẹ̀? Ó tó lè sọ̀rọ̀ tó ṣẹ́jú márùn-ún. Pé títí ní báyìí ló kù kó pẹ̀lú àwọn, ló kù kí ọ̀kadà wọn pẹ̀lú gbogbo àwọn tí tírélà yẹn tó kí àmọ́lẹ̀. Gbogbo àwọn tó wà ń bẹ̀ àtàwọn onímọ́tò ní gbogbo ẹ̀ ni ó kí àwọn ọpọlọ, òun gan sọ ní gbogbo ọpọlọ wọn báyìí lójú títì. Mo ní Ọlọ́run lógo. Ọlọ́run tí ò jẹ́ kí n rí ibi àti ìbànújẹ́. Ọlọ́run orí òkè yìí tó ń gbọ́ àdúrà mi, mo gbéga. Ẹlẹ́ẹ̀kẹta, ó wá lọ sí orí iṣẹ́ ìránṣẹ́ yìí. Nígbà tí mo débí ní alẹ́ àná, ó dàbí kí n máa yí nínú gbogbo eruku ìbọn gbogbo àwọn èèyàn máa wò yí pé kí ló ń ṣe ẹni yìí, kí ló ń mu gan-an. Mo yin Ọlọ́run lógo, Ọlọ́run ni lórí òkè yìí o. Nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, Ọlọ́run ni. Ẹni tó bá mọ nǹkan tí mo wí, á mọ̀ pé Ọlọ́run ni. Mo gbé Ọlọ́run ga níbi tó ti bẹ̀rẹ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ yìí. Mo yìn níbi tó bá dé. Mo gbéga níbi tó ń bá lọ, torí pé ibi tó ń bá lọ ibi gíga ni. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àti ìrí nǹkan kan. Mo wá yìn ọba yẹn. Ọlọ́run níyì ọlásùpọ̀ tó ń jẹ́ Ọlọ́run. Mo gbéga ní gbogbo ọ̀nà. Mo sọ pé ó ṣe é ní gbogbo ọ̀nà tó ti ń ṣe lórí òkè yìí. Ẹ bá mi ké hallelujah. Praise the Lord. Torí pé wọ́n lé kú ká má kọrin. Á kọ papọ̀. Mo yin Ọlọ́run yẹn lógo. Ọlọ́run tí ò jẹ́ kí n ṣogbó. Ní oṣù kẹta sí oṣù kẹrin ni ara ọkọ mi ò yá. In fact, ó terrible. Nígbà tí dáàdì gbàdúrà fún tó di bí aago 11 lálẹ́, a bá pe dáàdì. Bá a ṣe pe dáàdì lélẹ̀, dáàdì wá sọ wípé ká gẹ̀ẹ́tì omi. A bá gẹ̀ẹ́tì omi, bàtà gbómi yẹn síbẹ̀ dáàdì ṣá pray. Later ni dáàdì wá sọ wípé nígbà táwọn pray fún wọn tán nǹkan tó ń ṣe wọ́n yẹn ó dẹ̀ bà láwọn. Àwọn ò dẹ̀ gẹ̀ẹ́tì ara wọn láti aago 11 yẹn dàgó 4 ìdájí. Tó mo yin Ọlọ́run lógo, Ọlọ́run tí ò jẹ́ kí ọkọ mi ó dòkú. Láfíà ìgbà bó ṣe tó ṣe wọ bí November táàmì ti rí abọ́kì yẹn wá. Mo wà níbi iṣẹ́, bẹ́ẹ̀ ni ara mi ò lé, ara mi ò yá. Tó wọ́n sọ wípé kẹ́sà máa rush mi lọ sí hospital. Mo ní mi ò lọ sí hospital pé kán fi mí sílẹ̀. Wọ́n bá sọ wípé mo ní ẹ bá mi pe ọ̀rẹ́ mi kan kó wá fún mi lábẹ́rẹ́. Immediately tó dé kọ́kọ́ yẹ BP mi wò. After ìgbẹ̀rẹ́ kọ́ fún mi lábẹ́rẹ́ 3 mọ́ nínú ọ́fíìsì. Ìgbà tó fún mi lábẹ́rẹ́ 3 mi ètò gẹ́ẹ̀tì ara mi. Bó tún ṣe díjọ́ kejì ó tún fún mi ní another one. Mo gba abẹ́rẹ́ yẹn ara mi ò tó nílẹ̀, mo wá bá dádì. Mo ní dádì, mo mà ti gba abẹ́rẹ́, mo ti lògùn ṣùgbọ́n ara mi ò tí wà òkè. Wọ́n dẹ̀ pray fún mi, mo wà heal. Ṣé eléyìí tó tún wá dàbí rẹ̀ ní nínú oṣù tá a tún fẹ́ parí yìí? Mo ń kọjá ẹ̀mí yẹn wá ní kí n máa dúpẹ́. Mo wá ń kọrin débi wípé mò ń jó lójú títì. Ẹ̀mí yẹn tún ní kí n máa dúpẹ́, mo tún bọ̀ mo tún dó. Mo kàn rí oyin yẹn ọkàn bọ̀. Nígbà tí mo kàn máa mọ̀ yìí pé àṣé oyin ti wọnú ara mi tí mi ò mọ̀. Tí ọ̀pọ̀ oyin yẹn ṣe kó sí mi lára, mo tẹ̀tún kọrin lọ. Mo kàn dé inú sùúrù padà, mo dé ọ́fíìsì, mo jókòó. Mo wá rò pé àbí mo sweat ni. Ìgbà tí nǹkan yẹn ṣàn nú mi lára, wọ́n rìn káàkiri lára mi. Mo wá rò pé kí leléyìí ná. Tí mo ṣe sí aṣọ nìyẹn, mo bá rí oyin. Mo ṣe fààyọ dẹ́ẹ̀ lókùn bọ̀, mo kàn sọ sílẹ̀, mo pa. Mo yin Ọlọ́run yẹn lógo ọba tí ò jẹ́ kí n dìdàkudà. Ẹlẹ́ẹ̀kẹta tó tún dàbí ẹ̀. Dáàdì sọ wípé ká gbàdúrà kan ní ìgbà 3 nínú Sunday service ní church. Wípé nǹkan tí ọ̀tá wa kò tó ń bẹ̀rù ìpè ní kò dé bá. Mo gbàdúrà yẹn, mo rí ọwọ́ Ọlọ́run. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè. Mo dúpẹ́ lórí bàbá. Iṣẹ́ ìrẹsẹ̀ yóò ní bàjẹ́. Yóò máa tẹ̀síwájú lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé torí pé Ọlọ́run tí ò jẹ́ kí n ṣopó nínú bóyá bí ní oṣù kẹjọ ni. Ara dáàdì wò wíyá. Wọ́n dé ní bóyá ìṣòro, wọ́n ti ṣòro dé ní ìjọ náà ni. Mi wá lọ sí ibi iṣẹ́. Èmi sá ni pé kí n má lọ mọ aṣáàdùn nínú ilé. Àwọn aṣá wà nínú pálọ̀ mi àtàwọn ọmọ. Aṣáàrùn ọjọ́. Bàtà ṣe ń sọ̀rọ̀. Wọ́n ṣe bọ́ síta. Mo sáré pọ́n bọ́ síta ní pé wọ́n lọ tọ́lẹ́ẹ̀tì. Bíbọ̀ tí wọ́n ń pọ̀ padà sínú ilé. Mo kàn sá gbọ́ nǹkan tó dùn bùm. Ẹran mo pè é. Àṣà àwọn ọmọ náà lẹ̀. Mi ò fariwo ta ló pẹ́ ẹ̀yìn aládùúgbò ẹgbà mí o.
kò sẹ́yìn sí kankan lọ́gbẹ́ ọ̀dọ̀ wa expert lọ́dọ̀ wa bí àṣàṣe báwọn ọmọ ṣàṣe bọ́ tanu múndàbí yìí mọ̀ ni wọ́n ti dá wọ́n ti lọ gbọ́dọ̀ tí wọ́n mọ̀ kankan mọ́ bí mo ṣe ń pariwo nu wọ́n mọ̀ sí láti gba ń bomi nu ojú ẹsẹ̀ mo ní tó yẹ yásáré bá mú sẹ́ẹ̀tì bá a pe nọ́mbà dáàdì bá a pe nọ́mbà dáàdì wọ́n ṣe pe dáàdì nu ojú ẹsẹ̀ náà wọ́n sì dá wa lóhùn wọ́n ní ká gbómi síwájú ká fún wọn mu báyìí ṣe fún wọn lómi ẹnu mu lára wọn sì wálẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lókè ọlọ́run tí ò jẹ́ kí ẹrù èèyàn méjì kó dẹrù ẹnìkan ọlọ́run tí ò da tí ò ba ìmọ̀ràn wọn tí ò ba ọ̀tá láàyè lórí ayé mi lórí ìdílé mi ọlọ́run tí ò jẹ́ kí ọkọ náà kó pọ́n mi lórí ọlọ́run tí ò jẹ́ kí n fi irun dúdú sopó ẹ bá mi kí aleluya o. Hallelujah. Praise the Lord. Praise the living Jesus. Hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí ọlọ́run tó jẹ́ kí wọ́n fi àdúrà bù mí kò jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ pé ṣọ́ọ̀ṣì tó lọ òun dàná rẹ̀ mo yọ ọlọ́run orí òkè lógo ọlọ́run tí ò jẹ́ ṣàìsàn kò jẹ́ ṣàìsàn lórí àwọn ọmọ mo yìn lógo ní gbogbo ọ̀nà tó dára sí mi ẹ bá mi yìn Olúwa lógo. 1 minute. 1 minute. Praise the Lord. Ẹ bá mi yìn ọlọ́run alààyè lógo hallelujah. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ fún ìgbàlà ẹ̀mí mi mo dúpẹ́ lórí ẹbí mi mo dúpẹ́ lórí ọmọ lórí ọkọ mo dúpẹ́ lórí gbogbo àwọn tí ọlọ́run fi yí mi ká. Ní ìkejì mo dúpẹ́ lórí iṣẹ́ ìránṣẹ́ yìí mo dúpẹ́ ibi tí ọlọ́run ti bẹ̀rẹ̀ ibi tí ọlọ́run bá dé ibi tí ọlọ́run mú lọ. Mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ìdí ọpẹ́ mi lélẹ́yìí bí oṣù mélòó sẹ́yìn mo pe bàbá wa nínú Olúwa láti wá pín kan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè pé the way tí irúgbìn yẹn ṣe germinate ó kọjá òye mi ó kọjá ohun tí mo lérò mo yin ọlọ́run alààyè lógo ọ̀rọ̀ tí mo sọ yẹn ó ti yé wọn ọba ìbẹ̀rẹ̀ ọba oní àṣeparí ọba aláṣepé nítorí pé ó ṣe àṣepé irúgbìn náà praise the Lord. Hallelujah. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè orí òkè ọlọ́run tí ò fi mí pa ẹbí mi lẹ́kún ọlọ́run tí ò fi mí sọ ìjọ ìlẹ́nu ọlọ́run tí ò dé kán dúró ṣẹ́jú kan lọ́jọ́ tòní. In fact mo rí àánú tó tayọ gbà torí dókítà ayé sọ yí pé 50-50 ni pé kò sí ìrètí nípa tèèyàn kò sí ìrètí rárá torí mi kò sí inú ayé mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ torí pé ọlọ́run ra ẹ̀mí mi padà ẹ bá mi yin Olúwa lógo. Praise the Lord. Praise the living Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because Ọlọ́run orí òkè yìí dára gan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ pọ́n mi òdòkó máa ń wò pé níbo làbá wá báwo ni ìbá ṣe rí fún wa. Mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ pé Ọlọ́run fún mọ́mì mi dojú torí òkè yìí wípé àwọn á sí bíbá yìí gan ọkàn wa ń balẹ̀ inú wa ń dùn. Mọ́mì dẹ̀ tún lè wà bíbá yìí lónìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run and then second testimony mo dúpẹ́ láti sọ fún mi pé màá rí ògo Ọlọ́run nítòótọ́ mo dẹ̀ rí ògo Ọlọ́run yẹn náà ẹ bá mi Olúwa lógo. Ẹ̀yin Olúwa lógo. Praise the Lord. Praise the living Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí fún ọba tó yà mí lẹ́nu lórí òkè yìí láti ìlú Èkó ni mo ti wá sí ibí báyìí. Mọ́mí àwọn sọ pé kí n ṣáà wá pé kí wọ́n máa gbàdúrà pé ọlọ́run á ṣe ohun tuntun nínú ayé mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Ọláníyì Ọlásùpọ̀ pé ó ṣe ohun tuntun nínú ayé mi látọdún 12 tí mo ti ń bẹ̀bẹ̀ fún ọmọ ọlọ́run dẹ̀ ṣe fún mi ní last year. Praise the Lord. Hallelujah. You are blessed. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orókè yìí tó mú wà láyé tó mú wà láàyè. Mo tún wá dúpẹ́ fún àánú láti mo rí gbà ire ńlá látọ̀dọ̀ rẹ̀ gbogbo orúkọ rẹ̀ ga lórúkọ Jésù Kristi lọ́wọ́. Hallelujah. Ẹ kí hallelujah sí Olúwa o. Praise the Lord.
mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè torí pé onírìn àjò lọ́kọ mi mo yan ọlọ́run torí láti January títí di àkókò yìí ọmọ ọkọ mi ń lọ ìrìn àjò láyọ̀ àtàlàfíà ibi òṣèlè bá mi yan ọlọ́run lóko. ẹlẹ́kejì tó dàbí rẹ̀ ìwòyí ọdún tó lọ ọmọ ọwọ́ mi inú mi ló wà mo wá bá ọlọ́run orí òkè ìdámájẹ̀mú wípé oyún inú mi ò fẹ́ lọ sí hospital kankan ọlọ́run ni kó jẹ́ dókítà mi òun náà ni kó gbẹ̀bí fún mi ní ọjọ́ ìkúnlẹ̀ mo yan ọlọ́run níyọ lásìkò ológo torí pé ọlọ́run tó ń gbọ́ àdúrà ni tọkọ mi bá ti ní ìwọ ọmọbìnrin má máa kó bá mi lọ sí hospital mo lọ́lọ́run níyọ lásìkò ní dókítà mi òun náà ni ó máa ṣe antinanta fún mi mo yan ọlọ́run lógo torí pé ọjọ́ ìkúnlẹ̀ yẹn ó bọ́ sí wẹ́rẹ́ mo yan ọlọ́run lógo torí pé ilé náà ló ti ṣe àwọn ọmọ ọ̀run dẹ̀ bá mi ṣe ẹ bá mi yan ọlọ́run lógo. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá níta ló inú rẹ̀ dùn jù lónìí èmi ni nítorí pé ọlọ́run dára sí mi ó dára sí èmi àti ilé mi ó kà mí yẹ ó mú mi kúrò nípò ẹni ìyà ẹni ìwájú àti ẹni òsì sáré mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú oṣù kẹjọ oṣù yìí èmi àti ọkọ mi wá síbí ẹni tó bá rí ọkọ mi ní ọjọ́ náà á rò pé ẹni tó ti ṣetán ikú ni torí bó ti funfun tán tí ó bá dúró a ní bu ẹsẹ̀ mi tó bá kọsẹ̀ báyà ní kí ló ń jáde ń bẹ̀ máa ní omi ló ń jáde a ní kò sẹ́jẹ̀ lára mi mọ́ mo ti kú mo lónìí kú lórúkọ Jésù mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè nítorí pé ó ṣe ẹnìkan fún wa ló mú wa dé orí òkè yìí tí ò jẹ́ kí n sìnkú ọkọ tí ò jẹ́ kí n finú dúdú sọkọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ní ọ̀sẹ̀ tó lọ ọmọ tí ò jẹ́ kí n fojú sunkún ọmọ láti ilé ìwé ni wọ́n ti pè mí pé kí n máa bọ̀ lọ hospital ìgbà tí mo á débẹ̀ orí ọmọ yẹn ti bẹ́ sí méjì báyìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè fún ọmọ náà wà láàyè lọ́jọ́ òní praise the Lord. Amen. Praise the Lord. Praise the living Jesus. Mo fi gbogbo ògo fún ọlọ́run lórí ọmọ mi Michael ní ọ̀nà oṣù kẹfà ó pè mí ní aago méje alẹ́ pé ọmọ mi pé kí n sì àwa gbé mo ní bóyá àwọn kòkòrò tó mú lórí bóyá ni ó kàn lórí àgbà tí mo jẹ́ ọjọ́gbọ́ rẹ̀ tí mo jẹ́ ọ̀dọ̀ rẹ̀ ó ti jẹ́ bátìrì kan ó ti jẹ́ kan ó ti jẹ́ kú kékeré báyìí àwọn èèyàn ní àwọn ò mọ̀ pé ó ti jẹ bátìrì mo ṣáà fún ní epo wọ́n ní pé tí n bá ti fún ní epo wípé kò nídìí bó ṣe dijọ́ kẹta báyìí bó ṣe darí ara tó ń yàgbẹ́ nù mo wá bá mọ́mí ní kí n mọ́ wọ̀rí yìí pé àti dáàdì wọ́n ní pé kò sí wàhálà mo ṣáà ń fẹ́ pé kéde rẹ̀ ó ṣáà ṣe wọ̀jọ̀wọ̀jọ̀ mọ́ mi lọ́wọ́ adájọ́ àbí gbàdúrà fún mo fi gbogbo ògo fún ọlọ́run wípé ọlọ́run ò jẹ́ kí wàhálà ò jẹ́ ti tèmi ó jẹ́ kí n ṣàṣedà lórí rẹ̀ mo sì fi gbogbo ògo fún ọlọ́run lé ọlọ́run orí òkè yìí àná ọlọ́run ní fi níyọ̀ lásìkò sílẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn yóò mọ tẹ̀síwájú mo dúpẹ́ pé àtìlẹ́yìn wọn lórí ọkọ mi ọba tí ò jẹ́ kí ọkọ mi ó jẹ́ ìrànṣọ́ lónìí mo fi gbogbo ògo fún ọlọ́run orí òkè yìí torí ìfàní ẹni mo wá sí orí òkè yìí àti àkàkàjú òwú ni ẹni mo bá wá sí orí òkè yìí mo sì dúpẹ́ pé kò bu mi rú ẹ bá mi kí hallelujah. God bless you. Pàápàá sọkùnrin lọ́sẹ̀ praise the Lord o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pásọ ní ọlásùpọ̀ bàbá wa ti bẹ lórí òkè ọba tí kò jẹ́ kí ìyàwó mi kó ṣe òkú ọ̀sán gangan o lè dúpẹ́ lórí ìdílé mi ní wọ́n tájẹ̀tì ọjọ́ ìbí mi ni mo sùn ní ọjọ́ yẹn oúnjẹ tí wọ́n gbé wá fún mi lójú oorun kì í ṣe oúnjẹ bí àgbo ni mi ì dẹ́ mu àgbo bí wọ́n ṣe gbé wá fún mi báyìí nǹkan yẹn dúdú wọ́n gbé sínú pléètì kan wọ́n ní kí n máa kó jẹ bí mo ṣe ń kó jẹ ojú àláyé náà mo ti rí pé mo ti jẹ ìwọ mo sọ jáde lójú àláyé pé mo ti jẹ ìwọ bí mo dẹ̀ ṣe sọ jáde bí mo ṣe jí báyìí mo rí pé ìwọ náà ni mo jẹ lóòótọ́ bí wàhálà ṣe dé nìyẹn inú ń ran mí mo ti ń pọ green jáde kò sí ẹ̀ka tí mò ń pọ nínú mọ́ mo tó ṣe ń tọ́lẹ̀tì náà mò ń pọ green mo wá try láti pe dáàdi pé kí wọ́n pray fún mi omi náà sọ pé kí n gbé sí
iwájú wọ́n dẹ̀ pé omi yẹn fún mi bọ̀ lọ́jọ́ yẹn tí mo bá sọ pé mi ní lè jáde lọ́jọ́ yẹn màá sọ pé rọ nítorí mi ò lè má tí mo bá sọ pé tí mo bá sì lè jí báyìí ibi iṣẹ́ ni mò ń lọ bọ̀ lọ́jọ́ yẹn mi lè lọ síbi kankan bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí a ṣe pray fún mi lọ́jọ́ yẹn ara mi wà òkè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan tí wọ́n á ṣẹlẹ̀ sí mi ní on the 11 oṣù tí mo wà ẹ́ mo travel mo lọ sí Ẹdẹ ẹni tó bá mọ sẹ́kọ̀nà dáadáa tí ẹ bá ń gba ọ̀nà gbọ̀ngàn lọ bí mọ́tò yẹn ṣe la bírèkì iwájú mi báyìí èmi náà tẹ bírèkì tẹ̀lé bírèkì mọ́tò tí mo drive kò mú mọ́ bí mo ṣe yíwọ́ kò lẹ́yìn sẹ́ẹ̀ náà yà báyìí mọ́tò mi ti ń lò ní Ọ̀ṣun state yẹn mọ́tò koríko yẹn ìyẹn náà ń bọ̀ wá síwájú mi ó fèsì mi báyìí ìyẹn kàn jáwọ́ sílẹ̀ ni ó ṣe jáwọ́ sílẹ̀ báyìí mi mọ̀ bí mo ṣe escape àánú yẹn bọ̀ tí mo fi dé Ẹdẹ bírèkì yẹn mú mo tún wá gbé mọ́tò yẹn kúrò láti Ẹdẹ pẹ̀lú bí bírèkì ò ṣe mu yẹn mo tún dé Ìbàdàn láyọ̀ àtàlàáfíà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olókè yìí o praise the Lord. Praise the Lord. Testimony mi pé oríṣi méjì. Ìkíní ó ní ṣe pẹ̀lú àbúrò mi kan tó parí school. Ó wá fẹ́ lọ fún National Youth Service. So ó wá kí mi lọ́jọ́ yẹn. So àwa jọ lọ kí àwọn dáàdì. So wọ́n wá gbàdúrà. Wọ́n nígbà tán gbàdúrà fún tán wọ́n wá pè mí sẹ́yìn wọ́n wá sọ fún mi pé kí n sọ fún ọmọbìnrin yẹn pé ibikíbi tó bá ti post ẹ̀ sí o pé kó má change ẹ̀ ó dẹ̀ sọ fún ó dẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n wá gbé lọ sí Imo yẹn ló wà tí àwọn bank tó ń recruit tó ti sọ pé wọ́n ní ìdẹ̀ ó ní NC ó dẹ̀ tún ní degree so wọ́n wá ní àwọn tó ní NC tàbí OND pé wọ́n ń wá wọn ní among the National Youth Service Corps so òun dẹ̀ jẹ́ kan lára wọn so bọ́n ṣe fún níṣẹ́ ní UPA nìyẹn iṣẹ́ yẹn ló ṣe títí ní Imo ń bẹ̀ kó tó wá gba transfer wá sẹ́kọ̀ọ́ lónìí ẹni tí mò ń sọ̀rọ̀ nípa yẹn ti di èrò London praise the Lord. Testimony kejì ó ní ṣe pẹ̀lú èmi tí mo wà níwájú yìí mò ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ tó jẹ́ pé àti ẹni tó ní HND àti ẹni tó ní PhD iye owó oṣù kan náà là ń gbà ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹni tó ní HND ọdún mẹ́ta ló ń gba promotion but tó bá ti dé chief ó ti dé bar but ẹni tó bá ní PhD ó ń di level 15 level 16 ṣùgbọ́n tó bá tí ò bá ti ní PhD ó níbi tí masters yẹn gbé ẹ dé wọ́n á pẹ́ gẹ̀ síbẹ̀ ni ọ̀ǹtí tó bá ní PhD ló tó máa ní next promotion mo pẹ́ Ọlọ́run ga torí pé mo bẹ̀rẹ̀ PhD degree mi ní University of Ibadan nígbà tí mo bẹ̀rẹ̀ iye ọdún tó yẹ kí n fi gba PhD ojú kan ni mo wà níbi ọdún 4 mo wá bá ìránṣẹ́ èmi ò mọ àmì àṣe first degree pẹ̀lú rọrùn àṣe second degree pẹ̀lú rọrùn èmi ò mọ̀ pé PhD wọ́n ti nickname ẹ̀ ní spiritual degree èmi ò mọ̀ pé bó ṣe rí nìyẹn ọwọ́ tá a fi mú first degree second degree ọwọ́ yẹn lèmi fi mú mi mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ ọdún 4 ni mo lò ní University of Ibadan mi make any headway mo wá sí ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run bíi pé nínú èyí orí bó ṣe rí o nǹkan báyìí ni mo because àwọn ọ̀rẹ́ mi tó lọ sí University of Ilorin wọ́n ti wá pè mí pé sẹ́ẹ̀tì mo fi ń waste gbogbo time mi níbi pé ojú kan ni mo wà mí ò wọ́n ti bá wá sí ibi báyìí màá ni pé mò ń progress so mo wá bá ìránṣẹ́ Ọlọ́run so mo wá sọ fún wọn àwa mo ní bíi yunifásitì 3 ní mine mo wá kọ àwọn universities yẹn fún un so bọ́n ṣe wá gbàdúrà wọ́n á sọ fún mi pé University of Ilorin yẹn ni màá lọ so mo wá bẹ̀rẹ̀ sí pé gbèsè lórí ẹ̀ bí mo ṣe travel lọ síbẹ̀ mo lọ bá ẹni tó jẹ́ supervisor mi gbà yẹn mo wá sọ fún un pé ọ̀gá ẹ̀yin lọ̀gá wa nígbà táwa aṣọ undergraduate o ẹ̀yin làwa dẹ̀ mọ̀ mo dẹ̀ rí pé àwọn tó jẹ́ colleagues mi wọ́n ti pass through yín ìyẹn ló gbé mi náà wá sí ibi ló wá sọ fún mi pé it was the current dean of the faculty nígbà yẹn wá ní gbogbo àwọn tó page tó wà níwájú mi tó wà lọ́wọ́ òun lọ́wọ́lọ́wọ́ pé òun fẹ́ jẹ́ káwọn ẹ̀sìn kọ́kọ́ graduate náà pé sóun ò ráyè ti tèmi I felt so bad
pé àfi tí n bá jẹ́ pé òun lo 2 years as the dean tó bá lè parí ọdún méjì as the dean pé tó bá kúrò ní position dean yẹn wọ́n á lè ráyè fún mo wá padà wá sí Ìbàdàn tó bí mo ṣe padà wá sí Ìbàdàn mo wá sọ fún ẹ tó jẹ́ colleague mi ẹ pé nǹkan báyìí ni ọ̀gá mà sọ ló wá ní pé kí n má wọrí ẹni náà ni Ọlọ́run wá lò láti bá ọ̀gá yẹn sọ̀rọ̀ tó bá tó bá ọ̀gá yẹn sọ̀rọ̀ ó wá sọ pé ẹni tẹ́ ẹ fẹ́ gbà yìí kì í ṣe ẹni tí ò mọ nǹkan tó fẹ́ ṣe o pé is already a researcher pé nǹkan tó kàn need ni pé kẹ̀kàn máa just little supervision lè need torí pé ó mọ nǹkan tó fẹ́ ṣe ó kà ṣe gbà sí lẹ́nu nìyẹn mo gbé Ọlọ́run ga lẹ́nu nítorí pé Ọlọ́run yí orúkọ mi padà ní September ọdún yìí I bagged my PhD degree from the University of Ilorin. Ọpẹ́ mi tó tún tẹ̀lé ni pé mo yin Ọlọ́run lógo torí pé ní ìrìn àjò yẹn fún ọdún tí mo fi rìnrìn àjò yẹn ní lílọ ní bíbọ̀ Ọlọ́run wà pẹ̀lú mi èmi àti àwọn partners mi táyọ̀ máa ń lọ Ọlọ́run ń ṣọ́ wa lọ ó dà ń ṣọ́ wa bọ̀ ẹ tó bá ń lọ sọ́nà Ìlọrin tó ń gba ọ̀nà Ọ̀yọ́ lọ sí Ìlọrin I understand tí mo sọ because there are times tó tẹ́pá fẹ́ travel láti Rúbì dé Ìyànàfà tó lọ́ba ẹni tó jẹ́ pé lẹ́ẹ̀kan péré ló máa wà available a máa torí kan yọ̀dálẹ̀ tó vacant yẹn àdẹ̀lẹ̀ pàdé tó láìmẹ̀ tó ń bọ̀ wájú mo gbé Ọlọ́run gbà lónìí torí pé gbogbo rẹ̀ já sí ọpẹ́ praise ye the Lord. Hallelujah. Praise the Lord. Ẹ máa bí mi hallelujah yìí wọ́n ti ẹ̀yìn àmà kọrin bá máa hallelujah yìí ẹ jọ ẹ bá ń dìde ẹ bá ń hallelujah o. Ìṣẹ́jú kan ni o. Ẹ̀yin èwe ìjáre ẹ̀yin àgbàlagbà ẹ jọ ẹ bá ń hallelujah yìí. Ìdí tí mo fi ní ẹ bá ń hallelujah ni pé ogun mẹ́ta Ọlọ́run bá mi ṣẹ́ ní last year. Ogun àkọ́kọ́ ẹnìkan sọ pé kí n tó lè rọ́nà lọ ò mà wá bẹ̀ ọ́n èmi dẹ̀ wá lágídí díẹ̀ mi ò bẹ́yàn àfọlọ́hún mo sáà ń gbàdúrà mo sáà ń gbà kò tètè yé mi tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tẹ́ni ti sọ pé mò ń bọ́ àbẹ̀hùn yìí àsọníbá àfìgbà tí mo tó lọ sí ilé gbà tí gbogbo tí mo kó dénú ilé yẹn tó dẹ̀ tán tó jẹ́ pé orí òkè yìí ni mo wá tí mo wá ń sùn for years so tí mo fi sọ pé kí gbogbo èèyàn bá ń dúpẹ́ kán bá ń hallelujah so Ọlọ́run wá bá mi ṣẹ́ ogun yẹn ní 2021 yìí nítorí sọ pé kò ṣeé ṣe ó wá ṣe pẹ̀lú àṣẹ ìrọ̀rùn ọ̀nà tó wá gbà ṣe lélẹ́yìí ni pé wọ́n kọ́ fún mi lóṣù mẹ́ta àkọ́kọ́ ó lọ mi tiẹ̀ ní £1 lọ́wọ́ wọ́n fún mi lóṣù mẹ́ta èkejì ìpàbò wọ́n rò pé ṣé mi ìlé lọ bẹ̀bẹ̀ báyìí ó tún wá gbàdúrà nígbà wá di ẹlẹ́kẹta Ọlọ́run kò mọ̀ tó yẹ kí n tó yẹ ó wá kọ̀sẹ̀ kan tá a ṣe ìnáwó n bá tó lọ bá dádì pé kíní yìí ò lè bọ́ sí mọ́ o ẹ bá fún mi lọ́sẹ̀ kan nígbà máa kúrò lọ́dọ̀ wọn láàrin ọ̀sẹ̀ kan máa ní ebi tí mo dóṣù mẹ́ta tí ò ṣeé ṣe oṣù kẹta kejì kò ṣeé ṣe ọ̀sẹ̀ kan mọ̀mọ́ dá ìbò mo ti fẹ́ rí owó ebi èsì lọ́ọ́ báyàn pé wá yá mi ní owó wọn gbogbo ṣe ń jẹ ti Ọlọ́run orí òkè tí ó sì máa jẹ lọ títí láéláé tọ́lọ́ sì máa gbàdúrà dádì mi pásítọ̀ Níyì Ọlásùpọ̀ tọ́lọ́ sì ní jẹ́ kójú ó tì wọ́n lórí gbogbo àwọn adájọ́ ọmọ wọn torí èmi làkọ́ bí èmi wà á mọ̀ bóyá yìí náà jọ́ ọmọ wọn o òye mi o so wẹ́ẹ̀sì ó kù ọjọ́ mẹ́ta látàṣe ìnáwó ìmọ̀ tó lówó. so Ọlọ́run sá ṣe é lọ́nà àrà tèmi kò tiẹ̀ lérò wípé ó lè ṣe é ṣe bẹ́ẹ̀ Ọlọ́run sá ṣe é láì gba £1 lọ́wọ́ fámìlì kankan láì pèdè láì pè fámìlì ó kọ̀sẹ̀ kan mo tó lọ sọ fún fámìlì pé mo fẹ́ ṣe ìgbéyàwó so ẹ bá wá dìde bá ṣẹ́ni kó tó pé kẹ́ ẹ dìde lẹ́ẹ̀kan sí
gbogbo èèyàn yìí o ẹ wà bá hallelujah ẹyọ kan péré mo tọrọ ẹ lọ́dọ̀ àwọn Ọlọ́run ló ń bí báyìí lò ẹ bá ń kí hallelujah yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run hallelujah ni wọ́n ti ní a máa kọrin torí ti máa bẹ̀rẹ̀ orin sí nílé kó mi mọ́ o ẹ jẹ́ bá ń dìde bá ń kí hallelujah o. Praise the Lord. Hallelujah. Wọ́n mọ̀ọ́mọ̀ fi ara balẹ̀ wípé kí n jẹ́ ẹni tó máa jẹ́rìí ìkẹ́. Torí ó ti pẹ́ tí ń bá mi fẹ́ràn, wọ́n dẹ̀ ní mi lára. Láti 2018, wọ́n fi mí lọ́rùn lẹ̀. Kí n pè fún yín tẹ́ lè dúró. Ẹ bá ti mọ̀ wọ́n. Àwọn gàǹgàǹtúà náà ni, àwọn jàjàǹtì. Náà wọ́n ti wá ń bá mi fínra. Nítorí wàá ṣẹlẹ̀ ni wípé wọ́n wá hand over mi fún àìsàn àti àrùn. Ṣùgbọ́n nígbà tí mo wá pe Ọlọ́run, mo wá pe ọ̀rẹ́ mi Níyì Ọlásùpọ̀. Àwọn fàdúrà ṣẹ́gun wọ́n fi ṣẹ́ eegun ẹ̀yìn àìsàn àti àrùn tó ní wọ́n ń bí wọn. Àìsàn wá wípé òun fẹ́ ká hand over mi fún ikú. A ló ti wo ìpè òtítọ́ rí. Ẹ bá ti wò rí yóò ti yé. Síbí ṣe Olúwa ṣe wá ó yẹ kó jẹ́ rọrùn náà. Ó tiẹ̀ tijú pé náà ṣe Ọlọ́run ní mí. Kí wọ́n bá mi fínra. Okay, no problem. So ìgbà tí wọ́n fẹ́ parí iṣẹ́ yẹn pátápátá láti jọ́ ìta tí ń lépa ọmọ yìí torí ọ̀tọ̀ ní wọ́n fa accident ẹgbẹ́ last year náà mo witness ìgbà bẹ́ẹ̀ kọ́ ni ẹ wà rí pé ijó ẹ tí ọ̀rọ̀ bá understand arò pé mo yí lórí ni ọmọ tí kò ní ṣe o torí ó gbó lè máa jó níbí mo ní gbogbo ààyè ní pátápátá gbogbo ayé mi fún Ọlọ́run ni tó mọ̀ pé Ọlọ́run wà láàyè ìpè orí òkè ó dẹ̀ dájú torí nígbà tí ò tí ì sin kankan bíi aṣojú àyà kan bíi ìjọ kan bíi ìgbà yẹn tó ti ń di òun báyìí ṣùgbọ́n mo rí ọwọ́ Ọlọ́run nínú ayé mi the last minute tí mo sùn ìpè tó jáde sí orí fóònù ìyàwó mi kò ṣẹlẹ̀ rí strange nọ́mbà kẹrin ringtone ní ríngì sáà ń pariwo pé ndé wọ́n ti fẹ́ mú ẹ lọ ndé ìyá sájáde láti inú ilé wọ́n níbo ní ringtone ti wá wọ́n pa fóònù tàn ara rẹ̀ yes ọgbọ́n yẹn rí fóònù tàn ara rẹ̀ pé tí fóònù tó ta ẹni pé èmi ni Olúwa sẹ́rí àdúrà tí bàbá Súpọ̀ ti gbà lẹ́dí tí wọ́n ti fi sẹ́ eegun ẹ̀yìn àṣà àti àrùn bí wọn nínú àrùn wa lòun hand over mi fún ikú lọ́nà wa ìgbà pé fóònù ọ̀yà máa rìn wọn àpariwo ìyàbá jí ìyàbá bẹ̀rẹ̀ tá a pa àyọ̀ wà ká àtàwọn gbà lọ tá a ti ń gbàdúrà lọ pásítọ̀ Súpọ̀ tí wọ́n gbàdúrà débi pé wọ́n ṣẹ́gun àrùn nípa bí wọ́n ṣe fi àdúrà fọ eegun ẹ̀ ó yẹ ká tó pè wọ́n láti ṣẹ́gun ikú yẹn wá ń dọ̀bà wọ́n dẹ̀ tẹ̀lé sí Ọlọ́run dẹ̀ ṣe o tó fi ṣeun ni wípé nígbà tí kíní yẹn le díẹ̀ àmúbọ̀ tí mo sọ ó yí àwọn náà ní òfẹ́ sọ tó ṣẹlẹ̀ ọ̀tọ́gbó yẹn ti ṣe ó yé wọn ó yé mi ó dé yọ lọ́rùn mi ò ní ìgbàgbọ́ pé bóyá mo lè wà á lénìí bàbá ní ẹ máa bọ̀ ẹ̀yin lè máa hánsà pé rìn yàn if anything happen ní kò sí problem agbára Ọlọ́run gbé. náà ọ̀rọ̀ wọn wá dàbí ọ̀rọ̀ bàbá táwọn plane bàbá Adébóyè àbíkínà bàbá Adébóyè àti pásítọ̀ bàbá Abíára ìjì ń jà nínú plane bàbá kejì ń shake wọ́n dẹ̀ ní pé bàbá Adébóyè wá àánú èèyàn Ọlọ́run wà ń bí nígbà tí ìránṣẹ́ Ọlọ́run alààyè ti sọ̀rọ̀ ẹ jẹ́ kí mi náà tẹ̀lé ìpè yẹn ló gbé mi débi tó mo lè yan fandafanda mo lè sáré mo lè fò mo lè ṣe ohunkóhun nínú Kristi tó fi agbára fún mi nítorí pé ọ̀tá ilé ò lágbára ẹ̀ ọ̀tá òde ò lágbára nítorí pé mo jẹ́ aṣẹ́gun nínú Kristi ẹni tó fi agbára fún mi nítorí pé kò jẹ́ ń yá wèrè mi ò dàrú ọmọ mi ò di ìyàwó mi ò di ọkọ ọmọ mi ò di ọmọ aláìní bàbá mo ti gbogbo ìgbélógbé ọlá fún ọ Jésù ẹ ṣé.
It is time for your liberation. àkókò fún ìtúsílẹ̀ rẹ lélẹ́yìí. I don't want to know what you might have been passing through in the past. èmi ò fẹ́ mọ ohun tó lè máa là kọjá. But this moment wọ́n ní àkókò báyìí. is highly significant. Ó jẹ́ àkókò tó ṣe pàtàkì gan. You want to pray? ṣé o ṣetán láti gbàdúrà? Ẹni tó kọ́kọ́ jẹ́rìí yẹn. The first testifier. All the testifiers, I want you to come out. gbogbo àwa jẹ́rìí wọ́n ní ká jáde síta. Jesus. ní orúkọ Jésù. Ẹni tó kọ́kọ́ jẹ́rìí yẹn, obìnrin tó dé fìlà pupa yẹn. The first testifier with a red cap. Ẹ jẹ́ n sọ testimony kan pa ayé rẹ̀. Well, let me tell you about the testimony of our life. Iṣẹ́ ìránṣẹ́ ìbẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2005. 2005, this ministry started Pẹ̀lú èmi, with myself, ìyàwó mi, my spouse, ọmọ mi, my àtòun children, àtọkọ ẹ̀. and the woman and her spouse. The first service Service àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe. in this ministry. Ní iṣẹ́ ìránṣẹ́ They yìí. say I started the ministry. Ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. I celebrate the grace of God upon our life. Mo ṣàjọyọ̀ Jésù lórí ayé wọn. We started at 0 level. Láì jẹ́ nǹkan kan, láì ní nǹkan kan, a jọ bẹ̀rẹ̀ ni. But I thank God today. Náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí. He's a CEO of a company. Ọ̀gá ilé iṣẹ́ kan ni wọ́n o, ẹ ṣe ń wò wọ́n yẹn. Hallelujah. Hallelujah. Ẹnìkan sọ pé bẹ́ẹ̀ ṣe máa ń wọṣọ àláìjẹ́ máa wọ agbádá ẹgbọ́n wọn bò mọ́ ń lọ. Somebody said that father need to put on a big garment. Ẹjọ́ ń bò mo fẹ́ wọ agbádá lọ. Then where do I need to put a big garment? Where do I want to go? The occasion. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gan èèyàn ní mọ̀ pé pásítọ̀ ni. Your Bóyá ṣe action, káàfù ń kọ pásítọ̀ sí mọ̀ dé. whether they have got an inscription on the cap, I will putting it on my head. Ẹjẹ tó wá sample testimony tiwọn. Now, Nígbà ọ̀dànà. yes, Wọ́n ló ti pẹ́ tán ti jáde náà lé o. yes, Tí wọ́n bá ti jáde nǹkan báyìí ni máa ṣẹlẹ̀ sáwọn o. exactly. Afẹ́fẹ́ díẹ̀ bá ti fẹ́ wàhálà ti di àwọn ṣàwọlé padà. Wọ́n náà ń dí gan ni o. Ẹni ṣé tán bá jáde sí nǹkan ò ní ṣẹlẹ̀. Ẹni kí n wàásù àwọn mo lè jáde He said it lórúkọ Olúwa. in the name of the Lord. Bí wọ́n ṣe ń ta pọ́npọ́n mọ́ mọ̀ pé inú ìyàwó wọn mọ̀ ọdún bíi ti. Àná ti jáde ta ti pẹ́ o. Ẹ sì mọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa. Mo ti jáde ta ti pẹ́ o. Ó ti pẹ́ tí mo ti jáde táfẹ́fẹ́ bá ti kọlù mi báyìí wàhálà ti dé mo ní no. Yes, receive Ẹ jáde it. kò ní sí wàhálà. Yes, it is says and with faith. Mo ní I say. you used to interpret for me in Happy Birthday Jesus. It has been wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé màá lè interpret màá lè gba èdè gbẹ̀fọ̀ fún àwọn nínú Torí pé mo ní mo wá fi hàn Ọlọ́run tó rán mi iṣẹ́ pé mo nílò yín láti wá interpret ẹ jáde. I want to display to you to God who have sent me an errand, come out and do the interpretation. Ọdún kan màmá mi sick. A year my mother fell sick. Wọ́n fún wọn ní omi I think 34 or 35. He was given water 34 pounds. Wọ́n á sọ fẹ́ tí ẹ wà lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ gbọ̀n wọn mo ní mọ́ mi máa bọ̀. He tell senior pastor. Níyì mọ́ mú ya rẹ̀ lọ fílẹ̀ jẹ́ máa bọ́ Go with your tọ́jú mother. rẹ̀ ṣé ìtọ́jú ẹ̀ dáadáa ni. Mo ní ikú tó bá fẹ́ pakọ́ wá pa mórí bẹ́ẹ̀dì tí mo ti ń sùn. Nígbà mọ́ mi sì dé mo ní mọ́ mi máa sọ lórí bẹ́ẹ̀dì. Ìyàwó mi jọ ó fún mi lórí ọ̀fẹ́ kan àjọsọ̀kalẹ̀ fún mọ́ mi ní àwọn àsìkò díẹ̀ mọ́ mi bórí bẹ́ẹ̀dì mọ́ sùn bẹ́ẹ̀. Ikú tó lọ́wọ́ pa òun kọ́ aka mórí bẹ́ẹ̀dì. Let that death come and kill the mother. I will see a piece of it. Mo ti sọrí lójú mo bá ń lọ sí ọ̀nà Alákíá nígbà mo fẹ́ dé jìnnà rere mọ́ mi sì lè jẹ́jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta tí oúnjẹ ìgbà mẹ́tàlá kí lè tó sùn mo bá gbóhùn Olúwa ní ìyá rẹ kọ́ ló ń fún lóúnjẹ ẹ̀mí inú ẹ̀ ló ń bọ̀. The food being eaten by my mother is being eaten spiritually. Pé ẹ̀mí tí ẹ ń fi ìyà jẹ ló ń bọ̀. The spirit of Olóṣù ń bọ̀. affliction and you are feeding Bí the kí n spirit of padà láti ibẹ̀. I've gone back. Adélé mo sọ fún ìyàwó mi ní màmí ó bẹ̀rẹ̀ àwẹ̀ látọ̀la lọ. My mother will start Màmí fasting. ní wọ́n tẹ́bí bá ń pa ọmọ sọ pé mo mọ̀ ẹ̀jẹ̀ Jésù. If you are famished Ó sì máa yourself yó. and you will be okay, you will be Wọ́n tó bá satisfied. da aago méjìlá ìyàwó mi máa ń fún lóúnjẹ bákọ́ bá àgìtá fi ń rẹ̀ kọ́ kiri àdúgbò Ọlọ́run sọ fún mi pé èṣù
ẹ̀mí búburú tí ń bẹ́nu ẹ̀ ni mò ń bọ́ ó ní mò ń bọ́. He's feeding the satanic or the demons within living inside the gbogbo tí ò tí wọ́n ti tó ti lo oògùn lé lórí tó ti gba abẹ́rẹ́ lé lórí tí ò tó gbà wòsàn bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí agbára ìwòsàn kó sọ̀kalẹ̀ sínú ayé. Amen. In the name of Jesus. máa mi jẹ ní aago 12 níjọ́ yẹn nígbà òdìjọ́ kejì máa mi lòun ọ̀jẹ̀ láago 12 Yes, in the midnight. olódò aago 3 fúnra àyà mi ló sọ nígbà òdìjọ́ kẹta ó dà aago 3 lòun ọ̀jẹun ìyàwó mi ní sẹ́ bí ọ̀pá yín ni ó lè bí ọ̀pá yín ẹ̀jẹ̀ Jésù bí mo ṣe mú mọ̀ yó kò sí ẹ̀mí tó lè dẹ́jẹ̀ Jésù mu tí ó wà láàyè. There's no spirit that can drink the blood of Jesus Gbogbo yín tẹ́ and jẹ́rìí. survive. We gbogbo nǹkan tó bá lóun ó ba ẹ̀rí yín jẹ́ kó ṣòfò dànù. Amen. In the name of Jesus. tí ìgbẹ̀san Olúwa gbẹ̀san ó sì kù fún tí ìgbẹ̀san For vengeance, Olúwa gbẹ̀san God. gbogbo ẹni tó wà níbi tó ṣe tán fún ìyanu rẹ̀ dìde lórí ẹsẹ̀ rẹ̀. If you are ready for miracle, rise up on your feet. gbogbo ẹ̀yin tẹ́ mínísítà lórí pẹpẹ yìí All those that ministers on this altar, especially ẹ̀yin olórin yẹn especially all the singers. mo ń sọ nǹkan kan I did say certain thing. ayé àwọn bàbá Bọ́lá ìsíkan nìyẹn The life of the generation of Babalola, orí bàbá Oyèlámì gbogbo ẹ̀ ti pin they all has ended the time of Baba Oyelami. ó tún ti di ìran àwọn bàbá Adébóyè àǹkó It has come to another generation for Baba Deboye and Co. èmi àtẹ̀yìn la wà nínú ìran tó kàn You and I were in the next generation right now. àjọ dìde ni We are going to rise up together. gbogbo ẹ̀yin tẹ́ mínísítà lórí pẹpẹ ẹ̀ ó yẹ Those máa bọ̀ of you that ministers on the pulpits, come out. ẹ máa bọ̀ pẹ̀lú mi lórí pẹpẹ sẹ́rí Come and join me on the pulpit ṣé here. ń ra díìskì yẹn ó yẹ máa bá ń ra èmi gan wà bẹ́ẹ̀ jọ lọ́ńchì Our father was there ẹ during the pé launching. ta ló gbàgbọ́ pé níbi tí mo máa ń lọ tọ́lá ọba ti sọ pé ń lọ ṣé mo máa yọjú kiri ìwọ tó mọ̀ pé mi ìrìnrìn àrèká hallelujah o Hallelujah. èmi ìlọ ọ́fíìsì èèyàn mi kí èèyàn káàkiri wọn kọjá lọ mọ kọfẹ̀rẹ̀ ẹ̀mí Ọlọ́run ní wọn á kí ọ èmi ìṣe So I have never lẹ́yìn bá ti ń kọfẹ̀rẹ̀ gone where I was not invited. nù wọn kàn ń yá ni ẹ̀mí Olúwa ló ní wọn á kí ọ. Indirect begging. sọ pé máa dìde. Say I will rise. ṣé dáàdi ti sùn ẹ̀wọ̀n ò sùn wọ́n ti sùn mo fi permission you are permitted àjọ dìde ni o We are going to rise we are together. shaking this generation together Yes, I'm a job in the name of Jesus Christ. Amen. ọ̀yà gbogbo ẹ máa bọ̀ àjọ ṣéèkì ìran yìí ni ẹ ń wú àlọ́ kan ni pé ẹ wà bí ẹ ti wà lára minister officiating minister wọn ò mọ̀ dáhùn wọn àgbọ̀ àjọ dìde papọ̀ ni. We are going to rise together. tẹ̀tẹ̀ bá fẹ́ dìde bẹ́ẹ̀ bá mú nǹkan mímọ́ o wàhálà ni o. Don't add anything. Don't. ẹni tó sorin mọ́ ẹsẹ̀ ẹ̀ kò lè sáré bí ẹ tí ò so kankan mẹ́sẹ̀. When one is chained, cannot run as gbogbo someone. tó bá ti so mọ́ Anything being added, ó dẹrù ogun. then it has become a load of battle. A load of battle. agbára bíi ìtàn bàbá yẹn ni ẹjẹ́ á béèrè wọ́n ní bàbá Babalọ́lá ní bọ́ọ̀sì kan wọ́n nínú ẹ̀ ní ẹ ti máa ń mú owó. He had a box and they picked the penny. in the ẹnìjọ́ box. kan ìyàwó wọn béèrè pé àwọn nídìí owó ẹni ìyàwó wọn bàbá sọ pé lọ́ọ̀bẹ̀ And his father wípé said she should go. ìyàwó adébẹ̀ wọ́n kàn padà bọ̀ ni èmi ò rówó ẹni bàbá yẹn sí ò ìwọ ló rí padà bẹ̀ kí ìyàwó tó débẹ̀ owó ti débẹ̀. Before the woman got there, the penny was there. He found it in the box, right in the I'm box. saying it today Wọ́n sọ fún yín lẹ́nìí, it's real. ó dájú ni, kí mo sọ. ó dájú, òtítọ́ ni. But anything that pertains to money Ohun tó you bá need ṣe- to be very careful. Ẹ ní láti When sharing kíyè sára, ohun tó bá jọmọ́ ọ̀rọ̀ owó, ẹ kíyè sára. Let me give you one Ẹ jẹ́ kí n fún yín lẹ́yọ̀ kan. for you to know that it's real.
láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé. bẹ́ẹ̀ àjọ bá ọlọ́run yẹn torí pé a fẹ́ ṣe àti àwa tá a máa ṣèkì generation yìí a pọ̀ gan o. we the shakers Níbàdàn of àti this ìdò generation wà we wò are gbogbo ayé immense. àwọn kan ní ń ṣèkì state kọ̀ọ̀kan They are individual country kọ̀ọ̀kan. a country and a nation. làwọn ṣe dé mo ṣe jókòó Now, agbára adájọ́ fẹ́ béèrè we agbára want to ìgbédìde ask for the tí ò power of lábúlà. upliftment ó without kàn jókòó pollution. aṣọ yẹn ibi tó fọ́nì sí ni wípé mo ti lo trouser mo tó gé sí níkà. I used to táwọn have ìdá ẹni tó bá ń gé níkà ni ó tún mo wálé mo sì jókòó mo tẹ̀ ọ̀ èmi kàn tọ́ bàpò mi mo sì rí pé kinní kan há mi lọ́wọ́ aṣọ tí mo ti fọ̀ láìmọye ìgbà aṣọ tí mo ti lò láìmọye ìgbà ó sì ń há mi lọ́wọ́ kíákíá kí ni ń há mi toro sharp ìyàwó mi kí mo fà jáde Hero. ẹ̀rù bá èmi gan. I was mo terrified. ti I was lo afraid. ṣòkòtò yìí mo ti lo tirasa lo tira ẹ mọ̀ pé táyé ṣòkòtò bá ti fẹ́ dojúrú lè yàn ọ̀sọ̀ dín níkà mo dẹ̀ kó hero dẹ̀ jáde. The hero came out. There are a lot of testimony of that nature. ọ̀pọ̀ àwọn ẹ̀rí irú ṣùgbọ́n bẹ́ẹ̀ ọlọ́run wà. ó rí ẹ pé o gbà ń gbọ́ òkú àkàkà pọ̀ mọ́. God we see that you have not added anything to it. You are just. The power not to beg. ìwọ tó bá mọ̀ mi ò mọ̀ ìgbádùn àmọ́ gbàgbọ́ nú ẹ̀. I believe so much in prayer agbára tí ìyẹn fi wojú èèyàn. that will never make you to be a beggar. ọlọ́run tó rán mi wá bí God that have sent me here tí mójú torí òkè has taken care of this mountain láì torí owó tráfù lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá gbọ́ pé mo tráfù mo lọ gbàdúrà. without traveling to anywhere. If I do travel, I go for prayer. tí n bá tráfù mo lọ bí kíni o mo lọ bí àdúrà rẹ. bí mo ṣe jókòó mbẹ yẹn ọlọ́run ní iná tó sọ̀kalẹ̀ As I ó ní kí n change environment mo pòwe fún ara tí mo fi náà ń pòwe fún ọ iná kan ló sọ̀kalẹ̀ sínú agbègbè sùkúrú yìí The ó sọ agbára ọyẹ́ came ó fọ́n heat ìdànù ẹ̀ ó neutralize ẹ̀ fún wa and neutralize agbára the ọlọ́run power of Harmattan. That's the power of God. ó lágbára ọlọ́run kò sẹ́ pé òní ní attack is a sign of honour Yes. the only thing is that your victory is guaranteed. Yes. Mm-hmm. Yes. wọ́n ní mo ní ká gbàdúrà pé ntí ọ̀tá mi ń bẹ̀rù tó ní ó dé bá mi ẹ̀mọ́ jí ó dé bá ọ̀tá tí ń fi kú wọ́ ọ̀fẹ́ kú ọ̀fẹ́ kú ntí ò sì fẹ́ ní fi ń lé wọ́ kiri sọ fọlọ́nkọ́lọ́ ń yíjú padà sí. A God that God will change the hands. saka rẹ bó I'll change the sọ̀rọ̀ situation. ọlọ́run ìgbẹ́dìrẹ́ Lord of upliftments, fi ara rẹ hàn display yourself. nínú ayé mi fi ara rẹ hàn. Demonstrate your power in my life. ṣùgbọ́n gbọ́ o. Listen, ó nílò gbọ́n. you need the obedience. ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ jẹ́ giver. A man of God must be a giver. Ọbọ̀lọ̀ jẹ́ tó ń fi fún ni. giver. Tó o bá jẹ́ ẹni tó lawọ́, you will be a vagabond. I want to assure you, kí mẹ́tọ́ọ̀dù lọ́wọ́ láti gbowó wọn ò tún àti òpó èrè owó. those that have different methods of getting money, wọn ò tún wọn. they are not up to that. wọ́n sọ fọ́mọ mi tá a jọ wà níbi
programu kọlẹ́ndà bá a ṣe débi ọmọ mi náà ó tún tẹ̀lé a lọ síbi lálùpọ̀n bẹ́ẹ̀ ní ọjọ́ Wednesday bá a ṣe débẹ̀ mo ní sọ ti rí spíkà tí mo ní ọmọ ìyá fọ́tò rẹ̀ sọ ti rí pé kékeré rẹ̀ lélẹ̀ ẹ bá wò dáadáa yọmọ ìpè kékeré ẹ̀ ní irú ti kọlẹ́ndà níbẹ̀ tí yẹn wà bígà dáadáa àti ohun tó bí ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ìjà gbàdúrà. Let us pray. agbára ìgbédìde. The power of upliftment. àṣẹ ìgbédìde. The decree of upliftment. Ọlọ́run jó sọ̀kalẹ̀ sínú ayé. Let it be released into my life. agbára tí mo fi ní máa wá èèyàn kiri kí n tó dé nìyàn. Not let me be a seeker for help. agbára tí èyí fi gbogbo ọkàn àti ayé rẹ̀ sẹ́mi lé Ọlọ́run. That will make all my mindset to be. Ọlọ́run mi rí i. yọ bẹ̀rẹ̀ sínú ayé mi ọ̀dọ́. Bàbá agbára ìgbẹ́dìde tí wọ́n fi sinmi lé ọ. Òfin ni máa wá ìdílé máa wò yọ̀ǹda rẹ̀ sínú ayé lórúkọ sọ àkàlẹ̀ sínú ayé sọ̀kalẹ̀ sínú ayé. ìwọ náà mo gbàdúrà agbára ìgbédìde. The power of tó fi ní wojú ènìyàn kó tó jẹ́ nìyà. does not make you to seek for the face of anybody before becoming somebody in life. Lord, in the mighty name of Jesus, agbára ìgbẹ́dìde àṣẹ ìgbẹ́dìde. Jésù Olúwa wa. Amen. àtàwa àtẹ̀yìn lájọ gbàdúrà yìí. And now we are going to ṣùgbọ́n tí a kọ́kọ́ kọ́ ni ó máa lágbára o Ọlọ́run 1930 ó lágbára o. dìde lórí ẹsẹ̀ rẹ̀ àdúrà ti bẹ̀rẹ̀. We have started praying now, right now. Alágbára o, Ọlọ́run bàbá lọ́lá. Ó máa torí ṣe Ọlọ́run 1930. Ó máa dáyé ṣe Ọlọ́run bàbá lọ́lá. Alágbára o, Ọlọ́run 1930. Ọlọ́run bàbá lọ́lá. Ó máa torí ṣe Ọlọ́run 1930. Ó máa torí ṣe Ọlọ́run bàbá lọ́lá. Ó máa lágbára o, Ọlọ́run 1930. Ó máa lágbára o, Ọlọ́run bàbá lọ́lá. Ó máa dáyé ṣe Ọlọ́run 1930. Ó máa dágbára o Ọlọ́run òye lámì. Ó máa lágbára o, Ọlọ́run 1930. Ó máa lágbára o, Ọlọ́run bàbá lọ́lá. Ó máa tún lè ṣe Ọlọ́run 1930. Ó máa tún lè ṣe Ọlọ́run òye lámì. Ó máa táyé jẹ́ o, Ọlọ́run 1930. Ó máa táyé jẹ́ o, Ọlọ́run bàbá lọ́lá. Ó máa tún lè ṣe Ọlọ́run 1930. Ó máa táyé ṣe Ọlọ́run bàbá lọ́lá. Ó máa táyé jẹ́ o, Ọlọ́run 1930. Ó máa táyé jẹ́ o,
Jésù Olúwa wa. Àmín. Tètè ṣe bí ọba láyé mi olùgbàlà. Tètè ṣe bí ọba láyé mi Jésù mi. Kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà. Ṣé bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba. Tètè ṣe bí ọba láyé mi olùgbàlà. Tètè ṣe bí ọba láyé mi Jésù mi. Kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà. Ṣé bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba láyé mi olùgbàlà. Tètè ṣe bí ọba Jésù mi. Kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba. Bàbá bèbè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba láyé mi. Tètè ṣe bí ọba Jésù mi. Kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Ọlọ́run wá ṣe bí ọba. Yes, Lord. Kọ́tà ó tó béèrè Before the wípé Ọlọ́run mi dà. ask, where is my God? Àwọn tí wọ́n mọ̀ pé ń gbàdúrà. Those that know that you do pray. Tètè ṣe bí ọba olùwòsàn. Make yourself a king. Káyọ̀ tó béèrè pé Ọlọ́run mi dà. Before the people we have Tètè ṣe bí ọba láyé mi olùgbàlà. Tètè ṣe bí ọba Jésù mi. Kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba Jésù mi. Kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Ọlọ́run wá ṣe bí ọba. Amen. Nínú ayé mi wá ṣe bí ọba. Make yourself a king in Nínú my iṣẹ́ mi life. wá ṣe bí ọba. Make yourself a king in my Nínú life. ilé mi wá ṣe bí ọba. Make yourself a king in Lọ́jọ́ ọmọ mi my kọ̀ọ̀kan wá ṣe bí ọba. all my children. Make Nínú ìpè yourself nínú a king. sàrásà mi wá ṣe bí In ọba. my ministry, come and make Oyè yourself a ìwé. king. Hey! Father, in the name of Jesus. Ọlọ́run wá ṣe bí ọba láyé mi. Tètè ṣe bí ọba láyé mi. Make yourself a king in my Káyọ̀ life. tó béèrè pé bọ́lá Ọlọ́run mi wà. Before the people we ask, where is my God? Jésù Olúwa wa. Amen. Àmín. Amen. In Jesus' name. Akínni Ọlọ́run àbí. God is Káwọn tó máa Saniru. kẹ́hìn. Saniru. The Bible says, Bíbélì wípé they that know their God, àwọn tí ó mọ Ọlọ́run wọn. those shall be strong. And those exploit, wọ́n ṣe ń tó yakin. Ń tó yakin ní exploit. They will do the exploits. Ọlọ́run wa gan akíkanjú ni. It's a new. Alágbára lójú ogun. He's a strong man. Akíkanjú lójú ìjà. He's a strong man. in battle. Akíní o. Akíní He's a strong o. man. in battle. Akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o. Akíní o. Akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o. Akíní o. Akíní o. Akí màmá ní. Akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o. Akíní o. Akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o. Akí màmá ní. Akíní o. Akíní Jésù. Akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o. Akíní o. Akíní bàbá mi tí mo gbójúlé. Akíní
Ọlọ́run wá ṣe bí akínláyé mi. Don't make yourself a hero in my life. Do to exploit in my life. Agbára tí mo fi ṣe ń tó yà kẹ́. The power that make me to do an exploit. Torí pé akínni wọ́n gan. Because you are an hero, you are a strong man in fact. Tàbá ti gbélé ìtàn. After praying this prayer, A jọ sọ̀kalẹ̀. we are going down there. Gbogbo ọ̀tá tó lóun gbọ́ ògùn ẹ̀mí. Every foe that is holding your glory. Ògo rẹ̀ ò dì iná máa wọ lọ́wọ́. It become fire in their hand in the name of Jesus. The Bible says, ẹni náà tó lè wá iná. who is that person that can lay fire upon his bosom? Nobody. Agbára láti ṣe tó The yà. power to do an exploit. Mo máa sọ bí n tiẹ̀ tí ní gbogbo ẹ̀ mo ní Jésù. I don't have all, I have Jesus. Hallelujah. Pásọ̀ ti yàrá ìtì wọn ní. Amen. In the name of Jesus. Jesus Christ. Amen. In the name of Jesus. Nàìjíríà o. People Lẹ́yìn tẹ́yìn are bá dé punishing sọ́ọ̀sì Nigeria. tẹ́yìn bá dé sọ́ọ̀sì ní ìsìn àti ta ló lè fi 1 million lẹ́bi. And So why someone lè yọ sọ ní donate 200. Lọ́dọ̀ ẹ̀ bá ní 200 lọ́wọ́ ìwọ náà máa ń bọ̀. 200 naira. From 1 million to 200 naira. Tẹ́yìn bá ní ìdí 1 million 200 naira tí 1 million fi pé. Ìwọ náà máa bọ̀ máa mú 50 naira náà rẹ̀ ni. Yóò fi pé. Agbára ti rè wọ́tọ̀. The power that will draw the goodies. My pastor, àjọjọ́ ọmọ Fọláhàn ni. Bàbá Fọláhàn ti pe owó rí. Baba Folaran has never announced the money during his lifetime. Ọláhàn. Ìjọba ìwọ ni wọ́n máa lọ ní àdọ́fìrì lónìí. Tí ò sí mi léèyàn. We did not rest. Congregation lẹ́nu mi ò bèsì bùkátà rẹ̀ lé lórí. There are Ẹni máa some fún people we calculate tọ́lá ẹ̀kọ́ fẹ́ all. pè gan òyò. Tí òyò. Agbára Ọlọ́run. The power of God. Tí kìí ṣe tẹ́nítì. That is unfailing power. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá. Please, I beg you in the name Gbogbo of tó God. bá ti yàtọ̀ sí Bíbélì. Anything contrary to the Bible Kò síbi tí ó gbé ìrànṣẹ́ Ọlọ́run lọ. can never take a man of Yóò God. wá wọgbó ni. Then we just make him to be disarray. Èèyàn tó parí ọ̀run àpáàdì. And we hand it. Wọ́n fàbẹ́lá ṣiṣẹ́ fún ọ ṣé bí ń yọ. They use. Ìtí ẹ̀ fi ṣiṣẹ́ fún ọ lójú ẹ̀ ni ó fi parẹ́. They Mo use sì wá òsì rí mẹ́sẹ̀gì wípé ntọ́ parẹ́ kò ní wá mọ́. this thing that has Ó ti parí iṣẹ́ nìyẹn. it has Àbí tábẹ́lá bá jó tó been ìwúlẹ̀ bá jó tó exalted. yóò tó tán mọ́lẹ̀. No. Ṣé wàá ní gbogbo èyí ìtẹ̀yẹn ni pé ntọ́ fẹ́ fọ́ mọ́lẹ̀ gan ti kú. Ṣùgbọ́n Jésù But Jesus, ìmọ́lẹ̀ ayérayé. the light Nígbà of tí the ayé bá world. sì wà. When bá the ṣe world máa exists, celebrate ìjọ bí ẹ̀rì. we keep on celebrating the birth of Jesus. Agbára Ọlọ́run. The power of God. Tí mo fi ní jìyà ẹsẹ̀ I will rẹ̀. not make tougher in my ministry. Ṣùgbọ́n ní tẹ̀lọ́rùn o. But be Oníjọ́ mi satisfied. wà téèyàn ní di 50,000 sí àárín. Ìyẹn ò sẹ́ pé Ọlọ́run kò dáa. That Ọkàn yìí owó ni wọ́n yà torí owó náà ló fi láìkì o. only test you whether you love him because of Tọ́lá money. lòmíì tí ojú àti ọba ti rówó Ọlọ́run ìrìn àjò ni. Never have Ọlọ́run money. bá jẹ́ pé ṣé báyà ní ìwọ tó dojú ti mi kò dojú tí ọ̀pá ọmọ. No, it just Àmọ́ yẹn tí òrówó ọkọ̀ kọ́ mọ́ bá àlàsídẹ́ǹtì tó ní ọ̀nà bíi ti ń lọ. it save you from the accident. That's why you don't have the transport fear. Ọ̀rọ̀ mọ́tò ló ń lọ fi hàn lóko yín. Ọwọ́ abàjẹ́ ojú ọ̀nà. Olólùwọ̀n ṣe tó dùn ọ̀sẹ̀ bí wọ́n mọ̀ bá kú. So that you will not die.
God tó o bá fi knows tọ́ọ̀nù mọ́tò yẹn padà báyìí tó o padà ọ̀nà ibi tó ń gbé tó o kó ọ̀lọ́ náà kó yọkàn dání. Ìjọba ti bọ́ọ̀lù tó ní ẹjẹ́ rìvásì ọ̀nà bẹ́ẹ̀ ni ìwé fírì wà tó yí báyìí ọkàn rí pé tuntun ọ̀pọ̀ bẹ́ẹ̀ kó o kú mi. So God knows everything that happens Àwọn to us. àkókò kan wà láyé àkókò láti sá ni láì fi àná etí pé. Wrong without the anointing. Wọ́n ṣe gbé Jésù sá lọ. Jesus Christ was. Ta ló lóyún ẹ̀? Ṣé bàbá kan àti ìyá kan ló lóyún ẹ̀ ni? Oyún ẹ̀mí ni wọ́n tó ní kẹ́ ẹgbẹ́ sátorí gbé ọ̀tá rẹ̀ fẹ́ pa. Nígbà ọ̀tá rẹ̀ bá kú àdàpadà. Ó àwọn ọlọ́run lámẹ̀tì ọjọ́ mọ̀ tẹ́ pẹ̀lú ẹ̀. Anointing láìsí direction and instruction will lead to destruction. Anointing without direction will lead to destruction. If there's no direction and instruction. Agbára ọlọ́run ẹ̀mí mímọ́. The power of the Holy Spirit. Tiri wọ́tọ̀. That brings yóò yẹ gbogbo wa wò kò sí bá a ṣe sí iṣẹ́ ìránṣẹ́ ó rọrùn ó sì kún rọrùn lẹ́tì mọ́ rọrùn méjèèjì easy and it's very easy. rọrùn kan kí rọrùn kan sàn. The antithesis. Agbára ọlọ́run ẹ̀mí mímọ́. The power of the Holy Spirit. Tí mo fi ní ìrírí ìdádúró tàbí ìyàmọ́. I will never experience stubbornness or limitation. Gbogbo wọn tó wà Listen upon me. Every one of you that is láti here. òní lọ. As from today. Ire tí mo fi ní tọ́jú lékiri mọ́. The good is that will not make me Ire be tí a mo fi ní òye gbèsè beggar. mọ́. That will not allow me to Ire go tí to mo fi death. dòmìnira. That will make me to Ọlọ́run be like sílẹ̀ fún ẹ̀ gbàdúrà. This is for me in the name of Jesus. Father, in the name of Jesus. Jésù Olúwa wa. Amen. Gbogbo ẹni tó kọ lẹ́tà ìbẹ̀ rẹ̀ wọ́n mú bọ̀. Gbogbo tó All fẹ́. of you that have written your letter, Ọlọ́run ẹ̀mí mọ́ mo pè ọ́. God of Holy Spirit, I beg you. Ìwọ tó ń jẹ́ Ọlọ́run lórí òkè yìí. One that is God upon this mountain. Wàá ṣe báyìí láyé mi. Ẹ bá ti sùn ẹ fi ilẹ̀. Yóò jí tá a bá bẹ̀rẹ̀ kéèkì ní ìsìn tá a bá ń jẹ kéèkì tá a bá ń jẹ kéèkì tá a bá ń jẹ mídìmídì. Hallelujah. Jọ̀mọ́ ṣàṣìṣe kan o. Ọ̀gbá ṣìṣe wo. Ẹ bá fẹ́ mú un kó lọ mú. Mọ̀ ṣe àṣìṣe kan o. Don't make a mistake. Ẹnìkan ló wá. Somebody came, Ó ní said, ọ̀rọ̀ tẹ máa sọ ti simple jù ní ọjọ́ wọn papọ̀. the statement is so simple that is why he doesn't believe. Ìjọba ò lè yẹn ṣe máa sọ̀rọ̀ ṣé fi halẹ̀ fún un. Behind it to be exaggerated. Ó ní tí ò jẹ́ pé ọmọ gbàgbọ́ ní pé ó simple. That the word is so simple. They are so simple. Simple words. Ó ti sọ̀rọ̀ yìí láàrin church. I said this Ará ilé bàbá Joshua. in the congregation. Ó wà ní oṣù mélòó lé lórí? How many months Oṣù mẹ́tàlá bí. was able to get the pregnancy? Ẹ ti rántí ọdún yẹn. Tó bá fẹ́ wẹ̀ ṣọ́ọ̀ṣì ni ó ti lọ romi. You want to Omi buy 1,000 ní èwẹ̀. use Sachet 1,000 kan. water? Èlò ní ẹ̀ka gba náà 50 naira bí. Àní ní ṣọ́ọ̀ṣì tó bá ti domi àdúrà tán. 50 naira àbí? Omi kan mélòó ní bẹ́ẹ̀ ní báàgì? 20 times 50,000 tó bá fẹ́ sanra olóyún. Ṣọ́ọ̀ṣì ni yóò ti lọ romi. You will buy the water in the church. Èèyàn wà ní oyún oṣù mẹ́tàlá kò rí bí ẹni ó bẹ̀rẹ̀ bíríbírí. Ó lóun ọgbà rẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀. Anything that Bàbá has to Joshua ni happen. wọ́n jẹ́ nǹkan burúkú ọ̀ṣẹlẹ̀ jẹ́ àlọ́. Wọ́n bá gbé dé. Mo ní omi tẹ́ ń rà náà là á gbàdúrà sí tẹ́ fi bímọ. Wọ́n mọ̀ wá lọ́jọ́ Tuesday. Ó ní sẹ́mi ètò mi ètò mi. Wo mi lọ rà. Hallelujah. Hallelujah. Ẹ̀wọ̀n mi ètò mi o. Ó sì lọ wá. Mélòó lọ́ra nà? Méjì 10 naira. Àbágbàdúrà sí. I pray today. Tẹ́yìn bá ti rin àrègbè yẹn gbàgbọ́. Ó sì yè méjì. Ó mu rí táàmù omi rẹ délé rẹ̀. Ó mu omi yẹn ní Tuesday. Níbi aago 5 ọjọ́ Thursday, wọ́n kí mi kú ewu. Omi 10 naira. Èmi mọ̀ yóò ra bóyá ọ̀pọ̀ nǹkan sí bóyá ara kan 5 naira. Mọ́sálì kó omi méjì dé ebi 10 naira náà ni. Ẹ bá 5 naira nígbà yìí. Jẹ́ gbàdúrà. Let us pray. Ọlọ́run èmi náà jìyà mọ́. Lord, I'm tired of suffering. Ẹ mọ́ ṣàṣìṣe Buhari Don't bàjọba make jẹ́. mistake.
kò stop ọlọ́run láti máa ṣe Did ìyanu. not stop God to continue. àmọ́ ọlọ́run àbí ń ṣe tí nàìjíríà bá jà àwọn èèyàn kan lé. People normally Hallelujah. erect buildings. wọ́n wulẹ̀ wo jẹ́ sọ kíní kan fún ọ. Let me tell you tó o bá something. lọ dúró sí sórí ìtàn nàìjíríà ayé yẹn ó kàn bàjẹ́ pẹ̀lú If you stay in the nàìjíríà. history of Nigeria, then you are not going to make it at all. mo sì kìlọ̀ fún yín. I've warned you. ẹ gbọ́ ni. You did not listen to me. mo ní ibi tẹ́yìn èèyàn darí sí ewu ní. I told you that. wọ́n lè bọ́ra àwọn ọjọ́ bẹ̀rẹ̀ That is ọdún sí. wọ́n ní bẹ́ẹ̀ yẹn. ìjọba ní sọ́yìn náà máa wà lórí òkè ìlú ọ̀dọ́. Because I'm on this mountain ó yẹ sí ọ̀rọ̀ fún mi àdúrà. in the name of Jesus. Ọlọ́run ẹ̀mí mímọ́. Bàbá. Jésù Olúwa wa. Àmín 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 ní lórúkọ Jésù. Ọlọ́run sí ọ̀run ìrànlọ́wọ́ fèmí náà. Mi ní disappoint yẹ. Open the heaven of help for me. I will. Yes, Lord. Ẹ bá ń jí gbogbo ọmọ tí a sùn yẹn. All the sleepers, help me to wake them up. Tí ìrànlọ́wọ́ bá dé, When help comes, ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá yóò sì tó jẹ́ èèyàn. an orphan will become somebody in life. Ìrànlọ́wọ́ là ń sọ. Yes, we are talking of Ẹni tí ò léèyàn one yóò who sì tó has máa no pọ̀ person. sẹ́. Yes. Nàìjíríà everything connection ni. Ó wá jẹ́ èèyàn, ó wá dáhùn èèyàn gbàgbé Ọlọ́run. Yes, that makes people to forget God because they believe in connection. Agbára bá dé, If power comes, èèyàn ni ó máa wá ọ. some people will be looking for you. Ọlọ́run ẹ̀mí mímọ́. Lord of Holy Spirit, Sí ọ̀run ìrànlọ́wọ́ fún mi. open the heaven of help to my life. Ìwọ tó ń gbọ́ bùkátà orí òkè. One that is taking care of Wá dá all. sọ̀rọ̀ ayé mi. Lord, take care of Ó yà me. dùn. Because Jésù ẹ̀mí mímọ́ bàbá dìde ìrànlọ́wọ́ wọ́n ayé mi wọ́n tó ń bọ́ bùkátà orí òkè. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Gbogbo ìwọ kan wà ń bí gẹ́gẹ́ bí tí mo sọ nígbà tí mo wà súnlẹ̀ kan. Àwọn àǹfààní kan wà téèyàn ò lè ní ayé àfihàn bá ní Jésù. Some opportunities you cannot have unless you have Jesus. Wà á máa sọ fún Ọlọ́run báyìí. You want to be, you need to be telling Gbogbo God ṣe ayé tí ò jẹ́ ń rọ́nà lọ. every wayward life Kálukú jìnnà sí rẹ̀ ẹ̀ máa kan ara yẹn. that is obstructing my life. You will see what will begin to happen in your life after this Give prayer. yourself chance. Ẹ máa rí tó máa Gbogbo ṣe. iṣẹ́ ìka ènìyàn Every work of tí ò jẹ́ ń rọ́nà lọ. that do not Gbogbo allow ẹ̀ máa me. jábọ̀. Lord, oya drop Gbogbo ẹ̀ from máa my jábọ̀. Drop from my body. Lórúkọ Jésù ẹ̀ máa jábọ̀. Gbogbo iṣẹ́ ènìyàn. Gbogbo iṣẹ́ ìka Gbogbo ènìyàn. iṣẹ́ ìka. Gbogbo iṣẹ́ ayé lára Tí ò mi. jẹ́ rọ́nà lọ. Gbogbo iṣẹ́ ayé lára mi. Gbogbo iṣẹ́ ayé lára Gbogbo iṣẹ́ mi. ìkọ̀kọ̀ lára mi. Gbogbo iṣẹ́ òkùnkùn. Tí ò jẹ́ rọ́nà lọ. Jábọ́ lára Tí ò mi. jẹ́ ríràn lọ́wọ́. Jábọ́ lára Ó mi. yẹ ẹ máa jábọ̀. Jábọ́ lára mi. Ẹ máa jábọ̀. Ẹ máa jábọ́. Lórúkọ Jésù ẹ máa jábọ̀. Jésù máa jábọ́. Lórúkọ Jésù máa jábọ́. Gbogbo iṣẹ́ òkùnkùn tí ò jẹ́ rọ́nà lọ. Tó ń dènà mi. Ẹ jábọ́ lára mi. Jábọ́. Lórúkọ Jésù máa jábọ́. Lórúkọ Jésù máa jábọ́. Gbogbo iṣẹ́ ìkà tí ò jẹ́ rọ́nà lọ. Tó ń dilé ògo Ọlọ́run nínú ayé mi. Tó ń dilé ìyàtọ̀ Ọlọ́run nínú ayé mi. Máa jábọ́. Lára mi máa jábọ́. Nínú omi lọ́wọ́ ni máa jábọ́. Tí o
Jésù Olúwa wa. Amen. ìwọ tó ti ṣẹ̀yàwó ẹ̀ ìwọ tó ti ṣe ọkọ If you ẹ̀ have offended your spouse, ọgọ́lọ́gán ní protocol. God even has the only ìlànà. gbogbo tí mo ṣe síyàwó mi tó sọ mí sí yàrá ogun. Anything bad I've done to my wife that have put me in the gbogbo tí mo bathroom, ṣe sí ọkọ mi tó sọ mí sí yàrá ogun. that have done to my husband that made me to be in problem. Ọlọ́run Lord God, ó bẹ̀bẹ̀ fáànù. I beg for tú mercy. mi lẹ̀ lónìí. Deliver me today. ó yàdúrà. Pray the prayer. Father, in the name of Jesus. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. ẹsẹ̀ ilẹ̀ dídà ẹsẹ̀ tó burú ẹni tó ti sinmi lé ọ tó dẹ̀ wá tó Who jákulẹ̀ rested on lónìí you and you disappoint yóò suddenly, ṣe pé he will curse. yóò ṣe pé ọ wá lè padà tó lójú ṣùgbọ́n tó ti sọ nínú ọ̀rọ̀ ayẹ léwu. Whatever he has said in the painful ẹlòmíì ti dalẹ̀ period, ọ̀gá ẹ̀ when people have disappointed, ẹlòmíì ti dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ they have broken the promise of their ẹlòmíì friends. ti dalẹ̀ ìyàwó ẹ̀ Some even have disappointed their dalẹ̀ wife. ọkọ ẹ̀. They have disappointed them. jẹ́jẹ́ rí ó sí o gbogbo tí mo bá ń sọ fún ọ múra sí àdúrà àwọn ọ̀pá o wọ́n rò pé mo ríran sí ọ. You have to don't think. ojú mo wá sọ fún àwọn èèyàn gan ní ṣọ́ọ̀ṣì wọ́n tó bá níran ni èmi ò lè torí ẹ̀ lọ gba oògùn wẹjúwẹjú o tó bá ṣe pé ìrànlọ́ wa máa lọ àdúrà lèmi mọ̀ ibi mo bá dé yìí nínú orí ọ̀fẹ́ ọlọ́run àdúrà mọ̀ mọ̀. I don't know more than prayer. You think I'll just be saying things? Sufficient to you. You are deceiving. You are cajoling yourself. ṣọ́ọ̀ṣì I tẹ́lẹ̀ believe ti in lọ prayer. láyé ó tó 100. Some people have attended many churches. Just many churches. ẹ ní rẹ́rìn Because ẹ máa of gbọ́ ẹ máa patience. gbọ́ ẹ máa gbọ́ bóyá rẹ́rìn àbẹ́rẹ́ Listen. ẹnì kan bá mẹ́fílòpù kan dé wọ́n bá fún mi ó ní ẹjọ́ òun wá ṣọ́ọ̀ṣì bí ẹ wá ń pe owó tẹ́nìkan kan dà 800 àbí 700 àbí nǹkan ó ní ni mo pè fún ìjọ náà mo lé mi ó ti lọ ṣọ́ọ̀ṣì ọpọlọ ẹ̀ ti dà ó ti lọ ṣọ́ọ̀ṣì ọpọlọ ẹ̀ ti kó fáyọ̀sì wọ́n bá sọ fún ìyàwó mo ní ẹni mọ̀ ní òun wá sọ sí mo pé owó ìyàwó mi pé owó. ó ti lọ débi pé ó ti dàrú mọ́ lójú. tẹ gbé bábù láwọn wa ẹ gbé wa ọ wà nbẹ owó rẹ nbẹ látọ ìjọ ó ti pẹ́ nbẹ débi pé èmi ò ní náwó ogun ibi bábù tí mo fi sínú láti ó ti fún mi èmi pé owó àyàwó mi ní ha owó gbàdí ọ̀gbọ́rí lẹ́nu mi mo tún sọ́nù chọ́ọ̀chì mo ẹnìkan má mẹ́ bílòpù wa ó ní mo pe owó kan fún iye owó tó ń gbọ́dà èmi ó lo owó rẹ̀ bẹ́ẹ̀ ọba fẹ́ kàn fún àmọ̀ràn mi tá a bá ti lórí ọ̀fẹ́ òfúrí láti wá gùn pẹ̀lẹ́ lọ wá ó rí ẹ bílòpù rẹ̀ ń bẹ́ẹ̀. Ẹ yà tójú oorun. Ó lè ṣàtójú oorun lọ. ẹ bá fẹ́ mú o free. Bí ó sùn lákòókò gbà yẹn. Ó ti dà lójú ẹ̀ sí. Oorun ìdá. hallelujah. èmi ọmọ ọ̀nà fi tó lọ ẹ sáà ti àgbàdo wa. àtúwẹ́ tó dalẹ̀ rẹ̀ tó dókun. Whenever you have disappointed and become part in your ọlọ́run life, jẹ́ káàánú fọ̀. let mercy speak. àdúrà méjì ló kù. We have 2 more prayers. ẹnìkan ló kù jẹ́ ọkọrin. special number ẹ fẹ́ gbọ́ ọ̀fìn wà nbẹ. special number ní kí wọ́n fi kọ́ kẹ́ ẹ fi gbọ́ ọ̀fìn. pásọ David àjíwẹ̀ tẹ́ bá ti ṣèyẹn tán á wà fi yẹn kó ńlẹ̀. ẹ jọ mo bẹ̀ ní o mo ń bẹ̀ ní o. Please, I'm begging you. ẹ jọ parí ẹ ń lọ da o. To end well. sẹ́ni kí sẹ́nìkan bá ti jẹ kéèkì jù lápá ni ó ṣe. If you eat too much cake,
then you'll be gbogbo bẹ́ẹ̀ bá ti suffering. jẹ́ jù ó máa ní problem. Anything bó o ṣe dúró yìí lónìí as far as agbára tó bu aṣọ ìyà lọ́rùn mi. the power that have been moved. Amen. In the name of Jesus. ìyá ìsọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ló yé òun sẹ́díjọ́ tẹ́bí bá ń pa wá ọkàn lè gbé epo ó lè gbé epo làjì ìgòdè ó náà ti mọ̀ wípé téèyàn bá ń lọ ilé olóṣì kò gbọ́dọ̀ rìn lásán yóò máa dáa fún ọ sí ni. Àmín Jésù. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ bá lòun lẹ́mìí ẹ̀mí wèrè ọdún tó gun ayé àtòkùn ọ̀run bá pàdé ta ni ó ṣẹ́gun ogun ọ̀run ni ó ṣẹ́gun owó tí fi ń ra ìlàjì epo yóò sì ti akẹ́dẹ̀mí yóò bá ara pọ̀n mọ́ gbàgbára díẹ̀ náà gbé nù ó náà àdìsájọ́ sájọ́ náà ni ìṣe pé bóyá ọ̀rọ̀ náà lọ́rùn bẹ́ẹ̀ ní ìsìn to the glory of God akànjọ sọ̀rọ̀ á ní dádì mi mo fẹ́ ra kínní yẹn wọ́n ní 2.5 million ni ìlàjì epo rẹ̀ ti dire. Hallelujah. Hallelujah. He's talking in millions. wọ́n jẹ́ wọn wọ̀ báwo ẹ bá ti súnmọ́ mi kò bá sì jọ máa wọ̀ náà nù àbí. agbára ọlọ́run ẹ̀mí mímọ́. The power of the Holy Spirit ṣe fòpin sí ìyá rẹ̀. that we end. Amen. In the name of Jesus. wàá tètè gbàdúrà yẹn ẹni tí mo dalẹ̀ rẹ̀. Whosoever have disappointed, tó dá ayé mi dúró sójú kan náà. that have limited my life into ọlọ́run jẹ́ ká ló fọ̀. Lord, let mercy speak. wàá máa báwo listen tó bá lórí ọ̀fẹ́ láti lọ rí ẹni tó dalẹ̀ tó dẹ̀ You mọ́ tó have the ṣe grace tó dùn. to see the person. padà lọ o Go to that person. lọ bẹ́ẹ̀. Go and beg the person. mo lè sọ testimony èèyàn méjì fún ẹ ẹnìkan wá bí kò tí ì josù mẹ́rin àbí márùn lọ ọba dé èèyàn sàn gbàdúrà ó lọ iṣẹ́ ní ọmọ ṣẹlẹ̀ mo ní ẹ rí fara tẹ bá rí fara at the end of the day ta ló ti wá lẹ́nu mi obìnrin tọ̀ tí wọ́n dàtọ̀ lé lórí lójú àlà ó mú pàfúmù lọ́wọ́ obìnrin yẹn gba pẹ̀fúmù lọ́wọ́ ẹ̀ ọwọ́ àtọ̀ wa dàtọ̀ lé lórí mo ní máa bọ̀ ọ̀rọ̀ àdúrà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọba dé mo ní ntọ́ fa ìtọ̀ ní pé o ti bọ́ wá jẹjẹ obìnrin lóòótọ́ ni ọ̀tọ̀ ni àtìgbà náà ni wàhálà ti kí lè sọ ohun tí ń bẹ ń díẹ̀ ntọ́ ṣẹlẹ̀ ni pé ìyàwó òun lọ fẹ́ ìyàwó mi òun tó lọ dáná mi kọ́ máa wò mo ní orí burúkú tí máa ń ṣẹlẹ̀ náà nù ẹ̀yin tẹ́ máa ìpè ọ̀rọ̀ sọ ẹ ká hallelujah mo ní àwa abẹ ni o ẹni yẹn ní ká márùn ó sì parẹ́ lójú ẹ̀ mo ní ìwọ ò lè tí ibẹ̀ ní ìsìn torí kò lè gba tiẹ̀ èmi ní ń bọ ọbẹ̀ tí a gbàdúrà ó tún wá kọ̀rọ̀ ẹ̀bẹ̀ yóò mo ní pè é mi ó bọ ọbẹ̀ ọba lu èkó padà ọba ilé ọba gbé fóònù ó ní a fẹ́ pray fún ọ torí business nítòbìnrin fi gbà náà pásítọ̀ tí mo rí torí business náà ẹ ló má da ẹ pẹ̀lẹ́ ẹ rí mi rí wọn níbẹ̀ ọ̀rọ̀ business ọ̀pọ̀ yín sọ fún kì í ṣe bí business ní ti bẹ̀rẹ̀ ọmọkùnrin yẹn kọjá ayẹ àbí bẹ́ẹ̀ ni sà òní mi mọ́kọ́ ní mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín sẹ́ẹ̀sì fún mi ó ń tagbára ń bá kà mọ́ lọ́rọ̀ wọn fún yín lágbára àwọn ọlọ́run jàgbára yín ọkà àṣà mọ́sá bẹ́ẹ̀ ó ní mo rí oníbẹ̀ tó ń tí mò ń pọ̀ yìí mo gbọ́dọ̀ dáríjì ó ní bí mo ti ń sọ̀rọ̀ yìí mo dáríjì tó bá jẹ́ pé òun gbà tọ́lọ́ sọ fún mi pé kí n ṣe kẹ́lẹ́ mọ̀ pé mo dáríjì ọkọ ẹ̀ ra mọ́tò tuntun lóṣù tó lọ. He bought a new car for that year. ó ní báyìí òun ṣe ń lójútùú nù. When the man was ẹ̀yin tẹ́ ń ṣe wèrè bí ẹ má fọ ogun. You that is behaving in an insanity way. 4 Don't months put yourself into problem. ògo padà. The 4 months the glory came back. jẹ́ mọ̀ tán bí wọ́n bá wẹ̀ tí kádà rẹ̀ yí òrò mi tán lọ parí. ogun tó ń torí ẹ̀wé ò ní í ṣe. tó bá wẹ̀ dọ̀la tí a bá bẹ ọmọbìnrin yẹn kò sí tí ó ṣẹlẹ̀. Yes. ẹ gbàgbé ẹ̀. Yes. ògùn yàtọ̀ wèrè náà la máa ń ṣe é kiri àbọ̀ yàtọ̀ ọ̀yàtọ̀ ntòwù ọ ló gbé láti bẹ̀rẹ̀ olójú kòkòrò ojú sánásáná ọ̀run àpáàdì ló ń lọ
You are ending bọ́ọ̀ to gbàgbọ́ náà end. ràn parí tó ti lálàá burúkú tá ń lálàá burúkú rí mbẹ́kọ̀ náà wókè bí kẹ́mọ̀ kànyàn lóṣù lórí. ẹjọ ta ní bẹ́ẹ̀ bí tiẹ̀ lè kàn léṣo tí ò ní dún tí ò ní dún tí ò bá tó wá jí ojú ayé yóò tó dùn wọ́n tó bá mi mọ yóò tó dùn hùn tánìkan wá jí ó sòrìrì wọn náà ní tójú omi tójú ikú fún o ṣe jí mi nígbà ogun bá fẹ́ borí ẹ̀ ó rẹ̀ ń tí ó gbà ọ́ àwọn alákàtẹ̀ wà ẹ tó jẹ́ ayé tó ní pé wọn gbọ́dọ̀ gbọ́ èso mẹ́ta o máa gbà pẹ́ lọ́ní you are my coach you are my deliverer you are my saviour. ọkọ lásìkò. now tọ́pọ̀ wa jẹ́ wípé alákan ni àwọn alákan wọ̀ ẹ́ ń bá jẹ́ olè fègbè pàdé ẹ̀ kí ló dín fún. ẹ̀ tó ti wà nínú ògo ara lérè ó sì máa sọ wípé ó ti kú kí ló dín fún bí mo ti débi mo wà báyìí mo ní olúwa ṣe tí mo kúrò nàìjíríà kò ní mẹ́kọ̀ọ́ ti kú orí bẹ́ẹ̀dì bí mo gbọ́ pé mo ti kú òròpọ̀ ẹrú nàìjíríà kò ní mọ̀ ìpèsè nàìjíríà ojú àlá ló ń wà òun rí ibi tó ń lọ gbogbo tó lọ ló ti mọ bí ó dé sí àlátàdó mi ńlá kò mọ̀ pé a fi ń pòwe fún ẹ pé tún ọ̀nà rẹ ṣe. the dream. ó dùn ẹ gbà mí ó tún sùn olùkọ́dé sọ fún gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí òdì àtàn ni bí ọbẹ̀ ẹtú ni ó tún sùn wọ́n tó dé ó yẹ kó tọ́ náà ṣe. you need to adjust your way. àtàmúdálẹ̀ rẹ̀ who have I tó sọ ayé mi dàbí mo ṣe wà yìí. have even reduced my life to this level. àtàmúdálẹ̀ rẹ̀. who is it I have disappointed. ibi tí yẹ bá ti sí lọ bẹ́ẹ̀. now go back and beg the person. ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kànú fọ̀n. Lord of Holy Spirit. lórí gbogbo ibi tí mo ti dalẹ̀ dànù fọ̀n. Whenever I broke any gbogbo covenant. orí gbogbo ogun ilẹ̀ dídà ọlọ́run fà á ní jẹ́ nínú ẹ̀. Every evil thing that ó yẹ ọ̀dọ́. Father, in the name of Jesus. Ẹ̀mí mímọ́ o, bàbá. Jẹ́ kí àlọ́ sọ̀rọ̀. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi gbọ́ ilé yìí. Listen to this. wàá gbé bòókọ́ sínú ìwé tó ti kọ́ kan tó ti kọ́ sí gbé ẹ̀bí àdúrà rẹ sókè. Lift up your prayer requests. wọ́n tá ń gbàdúrà lẹ́ẹ̀kan. We that prayed the other time. sáà tí wọ́n ṣe eré yẹn ṣe ń wà láàrin wa. tó lé tẹ́ wà láàrin wa lẹ́ẹ̀kan nígbà tá a wà ń bí. gbé ẹ̀bí àdúrà rẹ sókè. Lift up your prayer requests. Lọ gbọ́rọ̀ mi rò. Lord, intervene into my life. Gba lẹ́tà mi kà. Read my letter, O God. Tó o bá ti ṣe tán, tó o bá ti gbàdúrà yẹn tán. After praying the prayer, you will lay it on this altar. You put it off in orí altar níbí. Ó yẹ kó o fi sókè. Or you put it. Torí tá a bá parí ni màá tó sà. I will pick it after the program. Tàbí ká sún mọ́ ara wọ́ọ̀lù yìí. Ṣé tí mo fẹ́ avoid? Mi ì fẹ́ situation tá a tẹ́gun tí ó gbà lọ. Mo rò pé tó bá wà lókè bí ọba gbadé kọ́ tí ọba ń dá dúró lẹ́yìn. Kíní yìí gan yóò hó díẹ̀ ni mo fi rò pé ká aṣọ fọlọ́run ọlọ́run gbọ́rọ̀ mi rò. Lord, intervene to my case. Gba lẹ́tà mi kà. Read my letter. Olúwa. Jẹ́ kí n rántí ìpàdé òní ìṣirere. Let today. Olúwa. Ní orúkọ Jésù. Olúwa gbọ́rọ̀ mi rò. Bàbá jẹ́ ìwé mi kà. Jẹ́ ìrántí òní sí rere. Ìpàdé òní jẹ́ kó ní ipa nínú ayé mi. Kí lè wá gbégbá ọpẹ́. Kí lè wá yẹ ìyẹn Ọlọ́run. Kí lè wá dúpẹ́. Máa gba lẹ́tà mi rò. Gba lẹ́tà mi rò. Olúwa bá mi kà. Olúwa bá mi fi. Bàbá má jẹ́ wá lásán. Èrè nínú àmì lẹ́nìí. Lórúkọ Jésù jẹ́ kó pé. Jésù Olúwa wa. Amen. Àmín. Àmín lórúkọ Jésù. Ọlọ́run mo ti jẹ́ iṣẹ́ tó rán mi.
jẹ́ kí àwọn èèyàn yìí ká padà wá tó ní tọpẹ́ tí. Amen. gbogbo èrò wo lórí rẹ̀ iná àti agbára kó gbé kúrò. Amen. bó o sùn bí ìgbà tó rẹ̀ rù bó o rìn lọ bí ìgbà tó rẹ̀ rù gbogbo èrò wo lórí rẹ̀ gbogbo ẹ̀sìn òkùnkùn tí ń dún girigiri lẹ́yìn rẹ̀ tó o bá ń dárìn lọ ó máa wọ èèyàn fẹ̀rẹ̀ bí ẹni tí èèyàn ń bọ̀ lẹ́yìn rẹ̀ gbogbo aláyànlé ogun ayé rẹ̀ iná àti agbára kó dá wa padà. Amen. In the name of Jesus. ọlọ́run kó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ Amen. kó gba lẹ́tà rẹ̀ kan. Amen. ìwọ náà ti wá sí Síónì ire Síónì kó máa bá ọ lọ. Amen. Jésù Olúwa wa mi ló di Àmín. 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 lórúkọ Jésù. bó bá ti sọ ọ́ lẹ̀ má sọ pé ọpẹ́ ni mo mú padà bọ̀. I'm coming back with Thank you, testimony. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. I'm coming back with Thank you, testimony. Jesus. Thank you, Jesus. I'm coming back with testimony. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé o Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé o Jésù. Say that. Thank you, Jesus. I worship. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done. We are grateful, Lord. We are grateful that we are grateful, oh Lord, for all you have done for us. Hallelujah, we are grateful, oh Lord. Mélòó ló ti dà? Ẹyọ kan. Mélòó ló wà bẹ́ẹ̀? Mẹ́sàn-án. Èló lẹ́yọ kan? 500. Ó wà mẹ́jọ lọ́ọ̀tì. Gbogbo wọn tó bá nífẹ̀ẹ́ mi wá bá ń rà. Ní ìkúkú gbogbo lọ́wọ́ àbí? Ọ̀dọ̀ àwa fún mi 500. Come on, give me 500 naira. Ìwọ tó nífẹ̀ẹ́ ọlọ́mọmìnira tó ní fún mi 500 máa bọ̀. Ọ̀ dáhùn. Ṣé 500 lè mú gbàgbẹ́ gba microphone? Ìmọ̀ ẹ̀ tó fẹ́ràn mi lónìí. Ọlá Mẹ́sì tó ti tán ni. Báńgbé. Ìwọ ló ní mi. Ọkọ̀ ìdáwọ̀. Ẹ̀sìgbà. Ọ̀yà má bọ̀. Gbà. Rìvásì rí. Ọ̀yà báńgbé jáde. Ìwọ tó nífẹ̀ẹ́ mi má padà. Ẹ ra àánú gbà. Amen. Nínú àṣẹ ìrọ̀rùn kẹ́ ẹ máa náwó. Amen. Nàìjíríà ò ní dá ọ dúró. Amen. Ó ń dà. Mo fẹ́ sọ̀kalẹ̀ o. Ọ̀nà bẹ̀jì. Ọdún tó ti ń wá bí. Ọ̀yà má bọ̀. Olórí. Ọ̀yà ọ̀ṣẹ́jì. Ọ̀dà owó yóò lè 500. Ẹnìkan tó ti lọ́ọ̀ṣì ẹ̀ pẹ̀lú 1000. God bless you. Yóò fọ ní ìṣe ó ní wọ́n ń ta kí sẹ́ẹ̀tì.
kí ọmọ mi nù Olúwa ṣé ò yẹ kí n tà ọ̀ya ṣé ìwọ̀nba ti ń tà rè ṣé ìwọ̀nba ti ń tà rè tó kù bẹ́ẹ̀ ta ni ń bọ̀ ta ni ń bọ̀ ta ni ń bọ̀ ó ti tán ọ̀dà ẹ ṣé o. Thank you. Láàrin ìránṣẹ́ Ọlọ́run àwọn onímọ̀ gbọ́ sẹ́mi pé ìránṣẹ́ Ọlọ́run mi kò gbọ́ orin láti January wá. There are some ministers of God who will not listen to the Christian music right from January. Ta ni wọ́n gbọ́ orin láàrin ìránṣẹ́ Ọlọ́run? Among the men Ẹ̀yin of dájú God, àti mọ́mí mi tẹ́mẹ̀ pé ẹ máa gbọ́ orin. you do listen Ọ̀ya to the music. lọ́mọ fún ọ. Go and give it to them. Ẹ tí ìbá gbọ́ ọmọ wulẹ̀ gbà. Whoever does not listen to the music should not collect it. Pé gbọ́. Ọ̀ya gbogbo tó kù. Hallelujah. Hallelujah. Amen. A fẹ́ a ó yin Ọlọ́run ṣùgbọ́n kó tó di pé a lọ yin Ọlọ́run. Hallelujah. Hallelujah. Màmá wa náà Olúwa kan wà lára ní. Our mother in the Lord, one of our mother in the Lord. Bí wọ́n bá ti ń render special number wọn. As she will be rendering a special number. Bẹ́ẹ̀ náà láti máa gba offering wa ní àṣálẹ̀. How we are going to be collecting Àbí láàárọ̀ yìí. this morning. Hallelujah. 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 Amen. Mo ní oore ọ̀fẹ́ láti pe Pastor Mrs. Fọláhàn Joshua. Àwọn ní wọ́n fẹ́ fún wa ní special number. Hallelujah. So bí wọ́n ṣe ń fi special number wọn sílẹ̀, ká bẹ̀rẹ̀ sí gba offering. Ó máa dára fún wa lórúkọ Jésù.